ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا. الحمد لله الذي أحل النكاح وحرم الزنا، والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run Ọba wa Ọba Allah, ọba tí ó ṣe lẹ́tọ̀ọ́ fún ọkùnrin wa àtobìnrin wa ká gbéra wa ní ìyàwó, ká múra wa ní ọkọ àti ìyàwó, ká ṣe ìyàwó, ká máa jọkọ àti ìyàwó, ká máa wá ní àsìpọ̀ ẹ̀tọ́. Ọba náà lọ́ba tá a dúpẹ́ fún, torí pé gbogbo oore Ọlọ́run èyí gbọ́dọ̀ máa dúpẹ́ fún Ọlọ́run Ọba wa lérí gbogbo oore tó bá ṣe. Ọba yìí náà ló ṣe é léwọ̀ yìí pé gbogbo ẹni tí ọba ti jọkùnrin àbójóbìnrin wọn gbọ́dọ̀ láṣepọ̀ pẹ̀lú ara wọn láì gba yọ̀ǹda lọ́dọ̀ àwọn ará ilé obìnrin, láì ṣe yìgì, láì ṣe akidu nìka. Ọlọ́run ṣe é léwọ̀, òní wọ́n ń pè ní azina, sina ṣíṣe. Ọlọ́run ló dálẹ̀, òun ló dá sánmà, ló dálẹ̀, nígbà ó dá wa síbẹ̀ tán nínú àwọn kan tó ṣe léèwọ̀ ipa àgbọ́dọ̀ sí ń bẹ̀ òun náà ní sina ṣíṣe, nítorí àwọn aburú àtàwọn àjálù, àwọn wàhálà tí báyàn láyé àtijọ́ àlùkìyámà. Ọba tó wá tó ń pè wá sákèésí nínú Al-Qur'ani rẹ̀ yóò dá ká máa dúpẹ́ fún Ọlọ́run Ọba náà. Ọlọ́run á dúpẹ́ o, àwa bẹ̀ nínú àánú rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀tọ́ ni kọ́lọ́mọ́sàdí alẹ́ máa ṣe, ọlọ́mọdé á ṣe wọ̀ ọlá jẹ́ kan sọ lọ́dọ̀ Ọlọ́run. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bẹ́ni tá a gbé dìde láàánú fún gbogbo àwọn ẹ̀dá Ọlọ́run onáàlá Nábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. Èyí tó dáa ní ọ̀rọ̀ tẹ́yìn máa wáyé fún láti gbọ́ onáàlá ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú Al-Qur'an. tó Al-Qur'an náà ní ìwé atọ́ka tó lè tọ́yàn sọ́nà téèyàn fi ní sórí ìbú láyé. Sunnah Nábì wa Muhammad sallallahu alaihi wasallam òun nìkan náà lójú ọ̀nà tó kù lérí ilẹ̀ téèyàn lè tọ̀ téèyàn fi lọ lè sóríire, téèyàn fi gbígbé sí ayé rọ̀. Sunnah náà kọ́lọ́mọ́sá mẹ́sẹ̀ wá dúró lérí ẹ̀ ọ̀dà agbára Ọlọ́run Ọba wa. Mo kí gbogbo àwọn elétò tí wọ́n gbé ìdánilẹ́kọ̀ọ́ yìí kalẹ̀ lálẹ́ yìí láti lè tẹ̀síwájú lérí ọ̀rọ̀ ẹ̀sìn wa àtàgbọ́yé ẹ̀sìn wa. Mo kí gbogbo ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa àti gbogbo àwọn sisters wa. Àánú Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run kọ́lọ́mọdé ó fi wálẹ̀ nígbà kọ̀ọ̀kan. Ètí wọ́n ní ká gbéyẹ̀wò lálẹ́ yìí òun náà ni azina wa atharu as-salibiyya fil mujtama. Sìná ṣíṣe tí wọ́n ń pè ní ìwà àgbèrè, wọ́n máa pè ní adultery, wọ́n máa pè ní fornication. Kí ni àwọn aburú tí ìmọ̀ ń báyàn téèyàn bá ti ṣe sìná? Kí ni àwọn aburú tí máa ń bá àwùjọ tí wọ́n bá ń ṣe sìná ń bẹ̀?
torí pé ash-shari'atu al-islamiyya ẹ̀rí òfin wa òfin ẹ̀sìn Islam òfin tọ́lọ̀ ń gbé kalẹ̀ yìí ja'ati li-islahi bil-islahi shamil ọlọ́run gbé sharia kalẹ̀ kó wá ṣàtúnṣe wa harramatil fawahisha sharia Islam tọ́lọ̀ ń gbé kalẹ̀ ọlọ́run ní kó máa ṣe léèwọ̀ fún wa gbogbo wa bàjẹ́ ma dhahara minha wa ma batan bóyá èyí tí à ń rí táwọn èèyàn ń ṣe àbẹ́yìí táwọn èèyàn ń dá sí tọ́jẹ́ pé ẹnìkan kan ò rí lẹ́yìn ọlọ́run. ẹ̀yọ́ mayami lianna al-islam ẹ̀sìn wa ẹ̀sìn islam yìí tàn ṣe yìí dinul iffa ẹ̀sìn tí ó ń kọ́ ọkùnrin wa àtọbìnrin wa ipe ká múra dúó ká dúó lérí ìyàwó wa nìkan ká dúó lérí ọkọ wa nìkan tá a bá sì ti lọ́kọ tá a ti níyàwó ká máa yan ọ̀rẹ́ kọ̀kọ̀ tá a máa wá jọ ṣe ṣìnà papọ̀ títí tá a fi lágbára láti fẹ́yàwó àbí tá a fi rọkọ̀. Sharia Islam wa tuhur ó fẹ́ ká má kanga kí wà wọ́n mọ́ kẹ́mi wọ́n mọ́ kí gbogbo ara wọ́n mọ́ wan naqa kó má sí àbùkù lára wa àbùkù ní ṣìnà nínú ara yẹn tí wọ́n lágbájá ń ṣìnà ní àbùkù ń bẹ lára yẹn. ولهذا جاء الإنذار نتري لي هنا ني الله با الله في ران جبريل صلى محمد صلى الله عليه وسلم يبقى كوكيلو فوا أعوذ بالله من الشيطان الرجيم الله باني قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن الله باني ومحمد صلى الله عليه وسلم بامي صو فوا تيوان بيلي اي àwọn ẹrú mi ipe mi Ọlọ́run bá ṣe léèwọ̀ gbogbo ran bàjẹ́ bóyá yìí tí àwọn èèyàn mọ̀ ní bàjẹ́ àbáwọn yìí tí kálukú ń dá ṣe ní kọ̀rọ̀ tó sì jẹ́ pé kò dáa Suratul A'raf àyá 33 lọ́wọ́ ara àwọn ìran bàjẹ́ tó wà lérí ilé Ọlọ́run bá tọ́lọ́run ò fẹ́ òun náà ní ṣìnà ṣíṣe azina wa an yata'a ar-rajulu al-mar'ata fi farjiha muta'ammidan biduni 'aqdin nikahin sahihin سواء كان متزوجين أو غير متزوجين wọ́n ní tí wọ́n pè ní ṣìnà ní tí wọ́n pè bẹ́ẹ̀ òun náà ní kọkùnrin kó súnmọ́ obìnrin lábẹ́ rẹ̀ káwọn méjèèjì kí wọ́n súnmọ́ra wọn lẹ́ni tó mọ̀ọ́mọ̀ láì sí kókó igi láàrin wọn ní tí wọ́n pè ní ṣìnà nìyẹn bóyá wọ́n ti wá márì àwọn méjèèjì àbí wọn ò tí márì tọkùnrin bá ti fi abẹ́ rẹ̀ bọ abẹ́ obìnrin láì ṣe pé wọ́n so igi fáwọn méjèèjì wọ́n ti ṣe ṣìnà gbogbo tó bá yàtọ̀ sí èyí tí mo sọ yìí ẹ̀ṣẹ̀ ni wọ́n máa jẹ́ ànípín ṣìnà. ẹ̀yọ́ mayami azina kabiratun min kaba'iri dhunub gbogbo àwa tí à ń ṣe ṣìnà àbáwa tá à ń gbèrò láti ṣe ká lè mà ipe ẹ̀ṣẹ̀ ńlá ní ṣìnà ṣíṣe nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tẹ́ ń bẹ lérí ilẹ̀ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ṣe é léèwọ̀ nínú al-Qur'an wa harrama muqaddimatihi gbogbo nǹkan tí èèyàn máa ṣe téèyàn fi lọ lè já sínú ṣìnà Ọlọ́run sì yẹn náà léèwọ̀ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala nígbà tó fẹ́ràn wa ó wá rán Jibrilu sí wa ó ní ká nábì ó sọ fún wa yìí pé wala taqrabu zina Ọlọ́run bá ní gbogbo ẹ̀yin ẹrú mi ẹnìkan nù yín ẹ gbọ́dọ̀ súnmọ́ ẹni tí ó mú yín ṣe ṣìnà ẹ má súnmọ́ dépò tẹ́ ṣe kíni tẹ́ ṣe àwọn kankan bẹ tí máa mú yàn ṣe ṣìnà tẹ́yìn bá súnmọ́ Ọlọ́run láwọn kan yẹn ẹ gbọ́dọ̀ súnmọ́ torí tẹ́ bá ti súnmọ́ kan yẹn ẹ padà ṣe ṣìnà innahu kana fahisha Ọlọ́run bá ní ìbàjẹ́ ni wa sa'a sabila Ọlọ́run bá ní ọ̀nà burúkú ni ẹ má rìn o. Allah bá sọ fún wa yìí pé ọ̀nà burúkú ni ọ̀nà kan yọ̀dà ká máa títóbi ọ̀rọ̀ nígbà tá a bá ti máa títóbi ẹni tí ń sọ Ọlọ́run bá ń sọ fún wa yìí pé wasa sabila Ọlọ́run bá ní ọ̀nà burúkú ni ẹ má rìn ìtumọ̀ ẹni pé ẹ má débi ṣìnà Suratu Al-Isra àyá 32 lọ́lọ́run ti ń sọ.
Quran la fi ń jẹ́ mùsùlùmí o kìí ṣe wọ́n wá yídì wọ́n wá jímà nìkan wọ́n sì ń pẹ̀ràn léyà kọ́dà wọ́n sọ ọmọ lóko àwọn afáàní jòkó mẹ́ lápàdé àdá ńlọ Maka ńlọ Madina ńlọ umra ńṣe hajj kìí ṣe ààbò Islam ni wọ́n retí lọ́dọ̀ wa Islam tó pé gbogbo tó bá ti wà nù Quran ní dáadáa pé ẹ máa ṣe ni wọ́n pè ní Islam gbogbo tó bá ti wà nù Quran pé ọ̀dà ipe ẹ gbọ́dọ̀ ṣe àyèmáṣe rẹ̀ ni wọ́n pè ní Islam àtàwọn ọmọ wa àtàwọn ẹbí wa àti gbogbo olùgbàgbọ́ òdodo akọ abẹ́lọ́n fúnra wa ojú ọ̀nà burúkú tọ́lọ́wọ́n bá júwe ní Suratul Isra yìí kọ́lọ́mọdé àárín o gbogbo àwa tí àárín lọ́wọ́ kọ́lọ́mọsà lé wa kó mbẹ́ aláwo ní sọ pé ojú ọ̀nà kan burú àfi kí orí yẹn ó burú tẹ̀ bá rìn aláwo ní sọ pé ojú ọ̀nà kan burú àfi kí yẹn ọ̀rá burú ń bẹ̀ tó bá rìn ẹni tí ń sọ̀rọ̀ ní kò wò mọ́ wo ọ̀rọ̀ tí wọ́n ń sọ o tó bá ti mọ títún bí ẹni tí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ náà tóbi lọ́dọ̀ rẹ̀ ipe Allah ní Sina ṣíṣe ọ̀nà burúkú téèyàn gbọ́dọ̀ máa rìn ní kéèyàn má bàa sórí burúkú tá a bá ka nǹkan míì mọ́ tí ń sọ nǹkan míì mọ́ tá a sì tó káta ńlọlé wallahi ó ti tó fẹ́ni tó bá nílà ká yìí ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa Sina ṣíṣe laysa min sifatil mu'minin warathatil firdausil a'la wọ́n ní Sina ṣíṣe wọ́n ní a lè rí nínú ìròyìn àwọn ẹni rí àwọn olùgbàgbọ́ òdodo Ọlọ́run ròyìn wọn ní Kùránì Kẹ́rímù ó ṣàlàyé wọn yìí pé lẹ́yìn ìyàwó wọn òun ní súnmọ́ ẹlòmíì mọ́ àfi tí wọ́n bá tún ní ẹrú nígbà tẹ́rú wà àbáwọn ìlú tẹ́rú wà ní Sínà ẹrú wọ́n jagun wọ́n wá kó àwọn obìnrin lẹ́rú èèyàn wá rà á àbẹ́yàn mú ń bẹ̀ ń jagun tán obìnrin yẹn èèyàn lè máa súnmọ́ Ọlọ́run bá ní lẹ́yìn ìyàwó wọn ò ní súnmọ́ ẹlòmíì Ọlọ́run ní àmì àwọn ẹni rí tí wọ́n wọ àlìjáná fìrìdáùsì Suratul Mu'minun Ọlọ́run ti ń sàlàyé bẹ́ẹ̀ qad aflaha al-mu'minun Ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n jèrè láyé àti lọ́run alladhina hum fi salatihim khashi'un làwọn tí wọ́n ń kírun tẹ́mi wọ́n wà lérí irun wọ́n ń kírun ẹ̀mí wọ́n sì wà ní orí irun ọlọ́mọṣẹ́ fàwọn náà sínú wọn Ọlọ́run wá ń káàbọ̀ nítorí àsìkò mi nínú àwọn méje yẹn Ọlọ́run wá ní walladhina hum li furujihim hafidhun Ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n máa ń ṣọ́ abẹ́ wọn wọn ò ní fi bọ́ bí tí ò yẹ kí wọ́n fi bọ́ illa ala azwajihim àfàwọn ìyàwó wọn nìkan aw ma malakati aymanuhum àbáwọn ẹrú tí wọ́n ní kápá lérí wọn fa innahum ghayru malumin Ọlọ́run bá ní àwọn eléyìí wọn ò ní jẹ́ èèyàn yẹpẹrẹ wọn ní kàbùkù wọn ní kan wàhálà faman ibtagha wara dhalik Ọlọ́run bá ní gbogbo ẹni tó bá lọ lè gbádùn yàtọ̀ sí ọ̀nà tó wọn Ọlọ́run là kalẹ̀ ọ̀nà lọ́dọ̀ àwọn ìyàwó wọn àwọn ọkọ wọn Ọlọ́run bá ní faulaika humul aadun àwọn yẹn ti kọjá àlà o ẹni bá tó lọ lè gbádùn tí ò gbádùn lọ́dọ̀ ìyàwó ẹ̀ ìwọ́n ń gbádùn lọ́dọ̀ àlè ń gbádùn lọ́dọ̀ girlfriend man friend Ọlọ́run bá ní humul aadun wọ́n ti kọjá àlà bẹ́ẹ̀ bá sì ti kọjá àlà yọ́lọ́ lè jìyà ni tẹ́yìn bá ti kọjá àlà Ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ ó máa dàrú ni tẹ́yìn bá kọjá àlà ìjọba tiwantiwa wọ́n jẹ́ yàn tí wọ́n náà bá ti kọjá àlà látara kó fẹ́ gbádùn nínú ara rẹ̀ sexually ìkọjá àlà náà ní kó ọmọ lọ lè ṣe sìnà Suratu Al-Mu'minun àyà ẹlẹ́ẹ̀karùn-ún sẹ́lẹ̀keje ẹja lọ lè kà Ànábì wa Muhammad sallallahu Ànábì sàlàyé pé la yazni zanin hina yazni wa huwa mu'min ẹni tí ń ṣe sìnà lásìkò tí ń ṣe sìnà lọ́wọ́ ìgbàgbọ́ rẹ̀ ò ní pé ànípẹ́ ń kèfèrí kìí ṣe kèfèrí ìgbàgbọ́ rẹ̀ ò ní ṣe kíni kò ní pé wọ́n ní ìgbàgbọ́ kú lára ẹ̀ ìgbàgbọ́ rẹ̀ ó dínkù jọjọ tọ́wọ́ lọ lè kú sérí ẹ̀ ńkọ́ ẹ̀wọ̀n tó fi pàdé Ọlọ́run pa àwọn ẹlòmíín sóòtẹ́ẹ̀lì Ọlọ́run pa àwọn ẹlòmíín sílé aṣẹ́wó Ọlọ́run pa àwọn ẹlòmíín sọ́dọ̀ àlè máa rántí tọba ti ń lọ kó máa jẹ́ pé ọjọ́ kù rẹ̀ ti súnmọ́ ó wá pàdé Ọlọ́run ọba lẹ́ni tí
kò mú gbàgbọ́ tó pé lọ́dọ̀ Ọlọ́run. èyí ló nígbàgbọ́ kó nígbàgbọ́ tó yan tí ó gbọ́ Ọlọ́run gbọ́ kó bẹ̀rù Ọlọ́run. ibi ayé Al-Qur'an ńlá kà síwájú yìí tọ́lọ́mọba Allah ní ọ̀nà burúkú ni ẹ̀tọ́ ìgbàgbọ́ sì ní nǹkan mélòó wọn lágbàgbọ́ tá a fi lò nígbàgbọ́ jàmá nǹkan mẹ́fà al-imanu billahi wa malaikatihi wa kutubihi ọgbà tíra gbọ́ tíra mọ kà ń sìn bọ́ọ̀ bá ti wá gba ìtọ́lọ́run sọ yẹn gbọ́ ìtumọ̀ ẹni pé ọ̀gbàgbọ́ ọkàn sọ ìgbàgbọ́ lẹ́nu ipò ọ̀gbàgbọ́ lẹ́nu ni ẹ̀yìn bá gbàgbọ́ tó tọ́ àní bá di sìnà ṣiṣẹ́. faqad harrama Allahu dawa'iya az-zina wa muqaddimatihi látara anútọ́lọ́ ní fún wa káwọn bá di sọ́fìn wàhálà sìnà ọlọ́run bá aláwa ṣe léèwọ̀ fún wa dawa'i az-zina àwọn nǹkan tí máa ń tìyàn lọ bí sìnà ṣiṣẹ́ ọlọ́run fi ni wala taqrabu ẹ má súnmọ́ nǹkan yẹn tẹ́ bá ti súnmọ́ yóò lídìí yín lọ síbi kẹ́ ẹ má ṣe sìnà. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ àtàbárùjú was-sufur òun náà ni ká máa ṣera lẹ̀ ẹ dákun ẹ jẹ́ á sọ fáwọn ọmọ wa kí wọ́n dákun ká máa bóra kí wọ́n máa bo ara gbogbo ntọ́lọ̀ ń dására obìnrin fìtínà ni zuyina linnasi hubbu sha'wati minan nisa ọlọ́run ọba ní bá a ṣe dá yín nìyẹn tẹ́ ẹ bá ti róbìnrin tó dá ẹ mọ̀ pọ̀ dá yóò sì wọ̀ yín lójú ara yín ó wà rírì kò sẹ́ni tí róbìnrin tó dá tí ò ní mọ̀ pọ̀ obìnrin yìí dá àfi tí ọlọ́run bá ti yọ nǹkan kan kúrò nínú ara rẹ̀ àmọ́ pé ẹni tó gbé lẹ́dàá ọlọ́run ní zuyina linnas ayé khuliqa linnas hubbu shahwa minan nisa ọlọ́run láwọn obìnrin tí mo dá yẹn mo dá wọn mo wá fi ìfẹ́ wọn sọ́kàn yín tóbi bá ti ń lọ tẹ́ bá ti rí ẹ̀ sì nífẹ̀ẹ́ kọ́dà bẹ́ẹ̀ bá máa rí gbogbo tọ́lọ̀ wá tò sí ara wọn látòkè délẹ̀ pátá fìtínà gbogbo ẹ̀ àtàbárùdù ni pé kí wọ́n wá sílẹ̀ ìmọ̀ sílẹ̀ tọkùnrin bá ti rí ní tí ó yẹ kó rí ẹ̀mí rẹ̀ ó fà sí nítorí yẹn yọ padà wá lọlé bóńtọ̀ ọ̀hún ṣe zina ọlọ́wọ́n bá ní wala tabarrajna tabarrujal jahiliyyatil ula ọlọ́wọ́n bá ní ẹ má máa múra ìmúra àwọn aláìmọ̀kan ìmúra wo ni ìmúra àwọn aláìmọ̀kan wọ́n ṣe ọrùn lẹ̀ wọ́n ṣe orí lẹ̀ wọ́n yọ ojúgun lẹ̀ àtẹsẹ̀ ní wọ́n ṣe múra nìyẹn o ìlọ́lọ́run rí fàásì ní pé tabarujú al-jahiliyya nísìnyí wọ́n kọjá máa ẹ̀wù táwọn yẹn ń wọ̀ ẹ dákun àwọn ọmọ wa ẹ má jẹ́ wọ́n wà nínú àwọn tí wọ́n ń ṣe okùnfà táwọn yẹn fi ń ṣe sìnà lérí ilẹ̀ ọlọ́ látara ká ra jẹ̀lìbáàbù fún wọn tó balẹ̀ ká fi dẹ́kun wàhálà láwùjọ sẹ́ni gbogbo àwọn tó jẹ́ mùsùlùmí òdodo tí wọ́n bóra yẹn wọn lọ jẹ́ kí fìtínà ó tún sẹ́pẹ́rẹ́ bó ṣe pọ̀ tó yẹn ọlá àwọn ọmọ wa tí wọ́n lo jẹ̀lìbáàbù ni ó jẹ́ kí wàhálà ó ti pọ̀ jù báyìí lọ tó bá jẹ́ pé báwọn náà bá síra lẹ̀ báwọn tọ̀hún ṣe síra lẹ̀ ni ilé ayé ti sún ọ̀pọ̀lọpọ̀ wa ẹ wá òwe dààmú ta kó sílẹ̀ ni ọlọ́run ọba ọ pàṣẹ o Suratul Azab ayat 33 lọ́lọ́run ti pàṣẹ pé ẹ má síra lẹ̀ ọlọ́run ọba ní wal yadribna bi khumurihinna ala junubihin ọlọ́run ọba ní gbogbo ẹ̀yin obìnrin ọlọ́run ọba ní ẹ máa fi aṣọ ẹ máa fi bo àyà yín khumurihinna aṣọ ala junubihin ayé ala sudurihinna ẹ máa fi bo suduru ẹ máa fi bo gbáyà yín wọ́n ní ọ̀rọ̀ ńlá ń bẹ́ẹ̀ ọlọ́run rí i pé àwọn ọkùnrin ipa wa ò ká máa rí gbáyà obìnrin ká sì sùúrù. Allahu akbar ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir ibo ń lọ dá wa ṣé kò wá máa ń tọ́ dá ọmọ ìyá mi ọlọ́run tó ní kí wọ́n bò ó fún ọ ọlọ́run ti mọ̀ pé tó o bá rí fìtínà ó bà ọ́ ó lọ sí wọn ṣiṣẹ́ ń bí iṣẹ́ tó wá dé pé obìnrin ní sẹ́kítírì rẹ̀ ọwọ́ ń pẹ̀rẹ̀ lálàjì ń pẹ̀rẹ̀ ní mùsùlùmí ó sì ń sí gbáàyà lẹ̀ ọlọ́run ní gbáàyà yẹn ẹ lè withstand ẹ̀ mo ṣe pàṣẹ fún wọn kí wọ́n ṣe kí ni
kí wọ́n máa bò Suratu Nur ayah 31 ọlọ́run ọtún wà rán nábì sí wa pé ọ̀dà ẹ̀dá gbogbo ẹ̀ bólẹ̀ jilbab ya ayyuhan nabi ọlọ́run bá ní rẹ̀ Muhammad kulli azwajika bá mi sọ fún gbogbo àwọn ìyàwó ẹ̀ wa banatika àtàwọn ọmọ rẹ̀ obìnrin tí wọ́n ti bàlágà wa nisa'il mu'minin gbogbo àwọn obìnrin olùgbàgbọ́ òdodo àgbáyé yudinina alayhinna min jalabibihin kí wọ́n máa da jàlíbábà borí tí wọ́n bá ń jáde o ètí mo dá yẹn tí wọ́n bá da jàlíbábà bò wọ́n dá wà lálẹ́ lérí ilé ọlọ́ wàláhì jàlíbábà ló bu ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi láṣìírí wọ́n bá ti jí gbé wàláhì jàlíbábà tóbìnrin mi ń wọ̀ lójó bọ́kù lọ́wọ́ èṣù lọ́wọ́ àlìjànú bú àtàwọn ọmọ àta àwọn olórí burúkú ọkùnrin àwọn olówó tí wọ́n ń fowó gbà yàwó yàwó jàlíbábà tó bó yẹn ìlọ́lọ́run fi bọ́ arábìnrin láṣìírí láì ṣe bẹ́ẹ̀ ayé rẹ̀ ó ti bàjẹ́ jàlíbábà máa ń tún ayé yẹn ṣe bí irùngbọ̀n sí máa ń tún ayé tàwọn ọkùnrin náà ṣe àwọn afẹ́ gbẹ̀rùngbọ̀n wọ bí ilé aṣẹ́wó òórùn dáadáa ìpè ẹnìkan jọ kan wọn ní ọmọ ntúrùngbọ̀n náà yìí ṣe ó ní olóhùn òtúrùngbọ̀n ṣe ó ní má rabbaytu lihyati fa innama lihyati hiya allati turabbini onírùngbọ̀n mi ní gáìdì àdámọ́ tí ń bẹ lára ẹlòmíì irùngbọ̀n lọ́lọ́run fi sànú ẹ̀ má fa o ọba ti fẹ́ wọ abú ọmọ rántí pé àfàmà ni ó torí tó bá ti dọ̀rọ̀ olóbìnrin dé kò sẹ́ni tó lẹ́sẹ̀ lẹ̀ mọ́ kò sẹ́ni tí èso lè ti ṣubú àwọn sàbíyàtì ní àyà yìí kọ́kọ́ sọ̀kalẹ̀ lérí àwọn obìnrin Madina àbí kó tó wá ka àwọn obìnrin tiwa náà lábẹ́ ẹ̀wù tọ́lọ̀ ń sọ fún wọn. ọlọ́wọ́n bá ní ká máa da jàlíbábà bò dhalika adina an yu'rafna ọlọ́wọ́n bá ní bí mo ṣe fẹ́ ká máa rìn láàrin ìlú nìyẹn fala yudhayna aburú ọ̀wá ní ṣe wọ́n tẹ́ máa ti wà lábẹ́ jàlíbábà. gbogbo àwọn ìyàwó tí wọ́n ti ń lò ọlọ́wọ́n ní di wọ́n bọ́ lẹ́ o fún jàlíbábà ni o fúl wọ́n yẹ pé áàfù jàlíbábù ní jìlíbábù ò ti jẹ́ áàfù ní Islam full one full suratu al-Ahzab Quran 33 verse 59 ọlọ́run ti ní jàlíbábà ní kí wọ́n dàbora ìtì ń bẹ lábẹ́ jàlíbábà yẹn ọ̀rọ̀rùn ipa yẹn ọ̀ka fìtínà ọba yín wàhálà ọba yín ẹ̀ ṣiṣẹ́ ẹ̀ dáràn ẹ wọná nígbà Ọlọ́run wa ti ní kí wọ́n dáàbò sọmọ wọ́n dáàbò torí káwọn ọmọ bá rí látara bẹ́ẹ̀ kò ní sí fìtínà mọ́ kọlọmọsá jẹ ọrọrùn fáwọn tí ò tí máa lò ó nínú àwọn nǹkan tó lọ́wọ́ bá ṣe léèwọ̀ tí máa ń líìdì yàn sínú sìnà ṣíṣe al-khalwatu wal-ikhtilat òun náà ni ká máa wà nínú kọ̀rọ̀ pẹ̀lú ìyàwó tí ì sí ìyàwó wa ọmọ obìnrin tí ì ṣe àbúrò wa ẹ̀gbọ́n wa ká wà nínú kọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ wal-ikhtilat kọjá pé a máa mixing mọ́ra wa free mixing bá a ṣe jòkó lẹ́yìn sí kágbọ́n àwọn obìnrin wọn bá jòkó ń bí àwọn bàbá yìí jòkó sí la samahala ìdajì wa ni wọn gbọ́ wá sí ti ń ṣe ìdajì yòókù ọ̀tọ̀ tí wọ́n máa ṣe kínní ọ̀tọ̀ tí wọ́n máa wò bóbìnrin bẹ nínú nìkọ́ fún nìkọ́ fún jalbab bí ṣe ń lọ yẹn ọ̀ọ́kájú ni o rí kankan lára ẹ̀ àmọ́ kò lè fi gíga rẹ̀ pamọ́ kúkúrú rẹ̀ kò lè fi pamọ́ sísanra rẹ̀ kò lè fi pamọ́ tíntìn rẹ̀ kò lè fi pamọ́ gbogbo ẹ̀ wà ní. ọ̀kájú bó ṣe kájú fún ẹni tọwọ́ ṣòkòtò tí ń lọ náà lọ́ọ́ kájú fún ẹni tí tọwọ́ fóònù kọ kí àdánwò ọmọ bá ṣe kínní kọ́ mọ́ bá bá o lẹ́yìn náà kọ́ mọ́ bá kọ́ àdánwò bá arábìnrin náà ti ń lọ. arábìnrin la yakhluwanna rajulun bimra'atin illa wa ma'aha dhu mahrami arábìnrin nìkan ní ẹ̀ ń sábà ẹni kan gbọ́dọ̀ wà ní kọ̀lọ̀fín pẹ̀lú ìyàwó àfi tó bá jẹ́ pé máramu ìyàwó yẹn ń bẹ lẹ́gbẹ̀ẹ́ máramu arábìnrin yẹn ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bí bàbá ẹ̀ bí ọkọ ẹ̀ bí àbúrò rẹ̀ lọ́kùnrin ẹ̀gbọ́n lọ́kùnrin àbí ọ̀nkù rẹ̀ tó bá wà nínú kọ̀lọ̀fín ìwọ náà lè wà pẹ̀lú ẹ̀ àmọ́ wà tó bìnrin láì sí máramu lẹ́gbẹ̀ẹ́ ànábì ni ẹ gbọ́dọ̀ dán wò àwọn sàhábà ni wọ́n kọ́ ń bá wí kí wọ́n bá wà náà wí lábẹ́ o kí nǹkan mọ́ bá ṣe sàhábì ni o ká tó wá pé wọ́
ayọ́mọ̀ ya mi nínú ẹ̀sìn wa anabi ni iyyakum wad-dukhul ala an-nisa anabi ni ọmọ dọwọ́ yín ẹ má máa jálù àwọn obìnrin nulẹ̀ ìyàwó bọ̀dá yẹn ó sì wọlé ó lè bá nulẹ̀ kò sí bọ̀dá rẹ̀ ńlẹ̀ anabi ni ọmọ dọwọ́ yín àdánwò ọmọ bá yín iyyakum ọdọwọ́ yín wad-dukhul ala an-nisa kẹ́ ẹ máa wọlé síbi táwọn obìnrin bá wà ọlọ́run sọ fún àwọn sàhábà ìgbéra anabi bá mi sọ fún àwọn sàhábà o wa idha sa'altumuhunna mata'a tí wọ́n bá fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ àwọn ìyàwó anabi fas'aluhunna min wara'i hijab lẹ́yìn kọ́tìnì gàgá ni ká ti máa béèrè dhalika atharu li qulubikum wa qulubihim eléyìí ni ò ní jẹ́ kí àrùn sìnà sẹ́sìn lọ́kàn ẹ̀yin sábẹ́ lẹ́yìn náà kò ní jẹ́ àrùn sìnà sẹ́sìn àwọn obìnrin ìyàwó anabi lọ́kàn torí tí wọ́n bá ti wọlé tí wọ́n ti wà ní khalwa bí ojú bá ti kanjú lọ́dọ̀ obìnrin tí ìṣẹ̀lẹ̀ tọ́ rẹ̀ àṣetánì lókùn tí ó ṣe kẹta yóò máa sọ fún wọn pé ọyá máa wò yóò sọ fún tọ̀hún náà pé máa wò látara bẹ́ẹ̀ wà lọ́wọ́ padà ṣẹlẹ̀ nígbà Ọlọ́run wọ́n àwọn sàábé pé ká má wọnú ká má já wọlé pẹ̀lú bí má ni wọ́n ṣe tó ni wọ́n wá ń já wọlé ẹlẹ́hàá oníṣẹ́bọ̀ ibi ìyàwó rẹ̀ tiẹ̀ ni irú Islam wo nìyẹn àwọn sàábà wọn ní afárá yóò tó mú alhamwa àwọn àbúrò wọn kọ́ sáwọn lè já wọlé anabi ní alhamwa al-maut anabi láwọn àbúrò yín bẹ́ẹ̀ ṣe sá fún kú bẹ́ẹ̀ náà ní kẹ́ gbé àwọn ìyàwó yín sá fún wọn àbúrò yín kẹ́ bẹ́ẹ̀ ṣe sá fún kú bẹ́ẹ̀ náà ní kẹ́ gbé àwọn ìyàwó yín sá fún wọn ṣé kò mọ wá ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n tẹ̀lé òfin Ọlọ́run ẹ̀gbọ́n tirafu àbúrò ọmọ yọmọ yanjú ìyàwó kó tó dé nígbà tí free mix ṣe kíni tó ti wà láàrin nínú àwọn nǹkan tọ́lọ́run gbégi lẹ́nìí torí kọ́ mọ́ bá lídìí wá síbi azina Allah subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀kẹta an-nadharu wa takraru ká máa tẹjúmọ́ obìnrin tí ń lọ ká máa tẹjúmọ́ obìnrin tí ń lọ àbí ká máa tẹjúmọ́ ọkùnrin tí ń lọ ká máa rẹjú wa tó bá rí ẹni tó fẹ́ gba nǹkan lọ́wọ́ rẹ̀ ó lè wò ó níwò pé sóhun ni ẹni tí wọ́n rán sí àbó nǹkan tó bá sì ti wò ó tán kò gbójú rẹ̀ sẹ́gbẹ́ mi ni tó bá ti rí tán báyìí ó gbójú ẹ̀ ẹ̀kọ́ máa wọlé àbí kọ́ máa wọ ẹgbẹ́ ọ̀tún àbẹ́gbẹ́ òsì tó bá ń wò ó físíkà báyìí tẹ́jọ tó lówà géèsì rẹ̀ àdánwò bá ọlọ́wọ́n bá wa kìlọ̀ fún wa ó ní kul lil mu'minin bá mi sọ fáwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin yaghuddu min absarihim kí wọ́n máa rẹ ju wọn o tí wọ́n bá rà àwọn obìnrin wa yahfazu furujahum kí wọ́n lè rábẹ́ wọn sọ kí wọ́n máa rẹ ju wọn kán lè ṣe kíni kí wọ́n lè rábẹ́ wọn sọ. tẹ́ẹ̀ bá ti wá rẹ ju ẹ̀ ní rábẹ́ sọ gbogbo ẹni tó bá ti ní itlaqul basar ni pé kéèyàn máa wo obìnrin pẹ̀lú gbádùn ọkàn jòkó sí wájú títì ọwọ́n gbogbo obìnrin tí ń lọ tí ń bọ̀ ọ padà sísìn náà torí ní tó ń wò yẹn ọfà ni ọfà ṣetán ni tó bá ti mú ọ òde mẹ́gbà tó máa sísìn náà bó ṣe kó tó nínú imán torí tọ́lọ̀ ní kò ṣe òṣè kínní òṣè wa kulil mu'minat ọlọ́run ní ìrẹ́ ànábì bá mi sọ fáwọn obìnrin náà yaghdudna min absarihinna káwọn náà rẹ̀ ju wọn wa yahfazna furujahunna káwọn náà lè rábẹ́ wọn sọ tóbìnrin náà bá ti ń wọ ọkùnrin pẹ̀lú adùn tí ń wò pẹ̀lú adùn tó tẹ́jú mọ́ ọlọ́run bá ní òun náà padà sísìn náà. aya méjèèjì tí mo kà yẹ wà ní suratu an-nur Quran 24 verse 31 32 33. gbogbo tí nǹkan sọ látàárọ̀ yìí sẹ́wọ̀n pé nǹkan kọ̀ sídà látàárọ̀ wí àwọn afa sọ ṣéwù sọ kí n sọ tán ní sọ tọ aláyẹ ní kọ́ lẹ́kọ́ lè jò kókó ronú pa ẹ̀ kó ronú pa ẹ̀ ọ fẹ́ràn rẹ ló fi ń kìlọ̀ fún ọ ọlọ́run fẹ́ràn wa lójú ọ̀sọ̀ ayé àyè kalẹ̀ ó fi dán wa wò ni àánú tó wá nílé rí wa náà ni pé ọ wá sọ àwọn ibi tá a ti lè ṣubú ó júwe fún wa tẹ́yìn bá tún wá ṣubú àdékò òun ló fà fún rẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa anabi ní al-aynani anabi ní ẹ̀rí ojú méjèèjì ojú gbogbo ọmọ anabi adama
zina wọn máa nàdọ̀rọ̀ Sina rẹ̀ náà ni wíwò tí ń wò yẹn ọmọ wa àwọn obìnrin tí wọ́n ń jó wọn hò lérí fóònù ẹlòmíín wo sex film blue film táwọn yẹn bá ṣe ń bọ̀ yọpa fóònù ó sì bẹ̀rù àwọn èèyàn wàláhì kò bẹ̀rù Ọlọ́run ọba tí ń wo látòkè sábà ó sì bẹ̀rù Ọlọ́run alátẹ̀tẹ̀kìlá òun drama òun movies àwọn obìnrin tí wọ́n sọ̀rọ̀ alẹ̀ àwọn ọkùnrin àti obìnrin tí wọ́n bára wọn ṣeré sex gbogbo àwọn dramas lẹ́yìn àti gbogbo àwọn movies tí wọ́n ṣe yẹn sex tọ́lá àwọn àti ìyá olórí burúkú wọ́n wá wẹ́ni kúnra àwọn lófin o tí fèrè tó wà nílé àwọn tí wọ́n operate ẹ̀ lófin ṣètò ní control wọn bó ló ṣe wá filẹ̀ nínú ilé rẹ tó sì fẹ́ jèrè ọmọ wa ń wo ohun tí ó yẹ kó wò ọmọ 18 years ń pata má bẹ́ nígbà tí wọ́n jí adùn lẹ̀ tán ó jáde ó bẹ̀rẹ̀ sí ṣe sìná ọmọ gbóyún wálé ibi wọ́n lọ fà ibi wọ́n lọ gbé tẹlifíṣàn sílé ìwọ́n lọ sí tẹlifíṣàn lẹ́nà áwọn ìwọ́n lọ ra fóònù ibi wọ́n lọ gbé fóònù tó lò mọ́ wọ́n lọ ní kọ́ mọ́ lò tí ìyá mi bá ti gbé fóònù lọ́mọ ẹ̀ lọ́wọ́ báyìí oyè ìyá yẹn nígbà tó gbé ọ̀bẹ lé lọ́wọ́ ni pé gúnra rẹ̀ ọmọ yóò sì gúnra yìí wọ́n tó ọmọ bá béèrè pé màmá ẹ ra fóònù fún mi ẹ dáàdi ẹ ra fóònù fún mi ẹ ra táàbù fún mi wọ́n lọ́dọ̀ ẹ̀gẹ́ ìgbà tí ọmọ bá sọ fún mi pé dáàdi ẹ rọ̀bẹ fún mi mọ́mí ẹ rọ̀bẹ fún mi wàláhì èèyàn ó rò kó tó ra fún ipe ọ̀bẹ dẹ̀ ní iṣẹ́ tí ń ṣe náà ní fóònù ń ṣe àbí ọ̀bẹ àfẹ́rẹ́lá àfẹ́rẹ́sù àfẹ́rẹ́rá ó wúlò wọ́n ti ń fọ ọ̀bẹ pààyàn fóònù náà òun náà wúlò ó láǹfààní tiẹ̀ tọ́pọ̀ rẹpẹtẹ bọ̀tà aburú tó wà ń bẹ̀ ọ̀pọ̀ ju àǹfààní bẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ́ni aburú bẹ̀ ni wọ́n ń ṣe díẹ̀ ni àwọn tí wọ́n ń ṣàǹfààní tọ́mọ bá ti ní mo fẹ́ ra fóònù bígbà tó máa sọ pé mo fẹ́ rọ̀ bẹ́ẹ̀ láàgùn sóbì kan tí ó sùn tọ́mọ máa sọ pé mo fẹ́ rọ̀ bẹ́ẹ̀ nítọ́bẹ̀ wa lè ṣe nínú ìgbésí ayé yàn láburú fóònù lè ṣe jù bẹ́ẹ̀ lọ kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló ń ṣe kí ni ìlọ́wọ́ o kọ́lọ́mùsà sọ ẹni kọ̀ọ̀kan wa kọ́sọ́ àwọn ará ilé wa anabi ni wal udunani etí zina al-istima' àwọn náà ni kọ́ máa gbọ́ ọmọ bóbìnrin lóbìnrin sọ̀rọ̀ ìyàwó ń bíṣẹ́ kọ́ máa gbádùn pẹ̀lú ohun rẹ̀ kẹ́lẹ́ àwọn máa wá nọ́mbà káàkiri kọ́ máa pè àwọn èèyàn sísítà wọn máa pè àwọn èèyàn wọ́n máa pè àwọn ọkùnrin pé wọ́n kàn ní kóhùn kì í náà ní kílẹ̀ jẹ́ kù báwo lè ṣe wà gbogbo tí ń ṣe yẹn sí náà torí tí ń wù yẹn ibi tó tara bọ̀ yẹn yóò padà lídì sí kó ṣe kíni azina walisanu sinau alikalam anabi ní ọ̀rọ̀ àwọn yìí sinna títí ẹ̀ ó náà lọ̀rọ̀ nígbà tó ń sọ̀rọ̀ ọmọ bá obìnrin sọ̀rọ̀ ọmọ bóbìnrin lóbìnrin dáwẹ́kẹ̀ bó ṣe ń bá dáwẹ́kẹ̀ tí ń rẹ́rìn yẹn ìfẹ́ yín ti ń wọnú ara yín ọlọ́run sọ fún àwọn obìnrin pé fala takhda'na bil qawl ọlọ́run ní ìyàwó ànábì ẹ má lé ohun tí wọ́n fẹ́ bọ́kùnrin sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ nọ́mà fayatma alladhi fi qalbihi marad torí àwọn tí àrùn sì náà ń bẹ lọ́kàn wọn tẹ́ ẹ bá ti ń lé ohun wọ́n máa nífẹ̀ẹ́ yín wa qulna qawlan ma'rufa ẹ sọ̀rọ̀ nọ́mà àwọn ìyàwó ànábì ọlọ́run bá ní ẹ sọ̀rọ̀ nọ́mà látòkè sẹ́mà ni wọ́n ti rán Jibrilu lù sùn látòkè sẹ́mà ni ọlọ́run ti rán Jibrilu lù sùn ipò ẹ sọ̀rọ̀ nọ́mà ẹ má lé ohun ẹ má torí pé ẹ jẹ́ ìyàwó ànábì ẹ bá lé ohun mùsíbà bá yín kátó wá pé obìnrin mùsùlùmí ń kọrin wọn lóun náà kí ọdún mẹ́jọ kí ọdún mẹ́fà ọjáde tànàwíyà wọn lóun yẹsìn ní nǹkan ẹ dákun ṣé Islam ni ẹ. wọ̀lìyẹ́dù ànábì ní ẹ̀rí ọwọ́ sinaha albatish sinna tiẹ̀ náà ní kọ́ máa fọwọ́ mú àwọn èèyàn ká máa bóbìnrin lọ́wọ́ máa bọ́kùnrin lọ́wọ́ máa fara tí ọlọ́kadà gbogbo àwọn tí wọ́n ń kọ́ ọ̀kadà pátá mo bẹ̀ lọ́wọ́n bá fún yín kọ́lọ́mọ́sá fún yín ní sẹ́lá àlùbáríkà ọlọ́ba gbà kó ń di 99 ọlọ́kadà pátá 99% ọlọ́kadà làdáhùn bá torí àwọn obìnrin ń gbọ́kadà wọn ò sì gbọ́ a sì ń sọ pé kò lẹ́tọ̀ọ́ kó obìnrin ọmọ gbọ́kadà obìnrin tó gbọ́kadà débi àbí tábà wá sọ fún yín pé ibi tó jòkó mẹ́yẹ ó sì wá jòkó ti brọ́dà Ibrahim tó wà mí yóò ní haram pé òsínú Islam kí n máa ṣe bẹ́ẹ̀ tó ẹ̀yin ọkùnrin tí ó wà láti àdúgbò yín débi kí nìyẹn bẹ́ẹ̀ ṣe tún lọ gan
oye bẹ́ẹ̀ ṣe ń lọ ó fi láti bọ́ sọ̀rọ̀ wọn náà fi láti bá sọ̀rọ̀ ìmọ̀ye fìtínà ló ti tàti bẹ̀ yọjú sọ́pọ̀lọpọ̀ obìnrin ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọ́n ràn dìsín wọ́n ti ràn tán wọ́n yàn lọ́wọ́ obìnrin alámọ̀sá ìṣàánú wa anabi ni wàlúùjìlú zinaha alikótó sinna ẹsẹ̀ náà ní kọ́ máa fẹsẹ̀ rìn lọ ibi tó ti ṣe sinna òun náà wọ́n rí pé òní gbọ̀n kankan mọ́ gbogbo kásánrẹ́ gbogbo orí ó ti dìde torí pé àṣetánì ní tí ó ń gbà wọn anabi wal qalbu yahwa wa yatamanna ọkàn wọn máa wá gbèrò pé òun fẹ́ ṣe òun fẹ́ ṣe òun fẹ́ ṣe báwo lòun ṣe fẹ́ ṣe báyìí lòun ṣe ṣe tó ń bá fẹ́ ṣe anabi ni wa yusaddiqu dhalika al-farju wa yukadhibu anabi ni tọ́ gbogbo ohun tí ó lè fi ṣe ṣìnà tó lè ti lọ di ṣìnà gbogbo ẹ̀ ló ti ṣẹlẹ̀ sí ìtọ́ wa kù ni pé abẹ́rẹ́ òun ni ó wà sọ́ọ́dọ̀tọ́ àbí kó pè ní rọ tó bá sọ́ọ́dọ̀tọ́ orí sínú ṣìnà nìyẹn tó bá pè ní rọ kò padà rí ṣìnà yẹn ṣe àmọ́ ó ti ṣe àwọn mọ̀kọ́dìmátù ṣìnà àwọn nǹkan téèyàn máa ń tarabọ̀ tí fi máa ń ṣe ṣìnà tọ́rọ̀ bá wá rí báyìí jama ẹ̀yọ́ mayami èèyàn gbọ́dọ̀ sọ eríkèéríkèé ara rẹ̀ lànàbí ń sọ fún wa yẹn sọ ojú rẹ̀ sọ ọwọ́ rẹ̀ sọ ẹsẹ̀ rẹ̀ sọ ẹnu rẹ̀ ibi àwọn obìnrin tí wọ́n lẹ́dẹ́ tí ẹ bá pàdé obìnrin míì tẹ́ kàn sọ fún pé sísá alágbájá mo nífẹ̀ẹ́ yín o ti fẹ́ náà téèyàn sẹ́ máa wádìí pé ẹ̀jẹ̀ á wádìí ẹni yẹn tó lóun fẹ́ nífẹ̀ẹ́ mi aláwọn ọmọ mi ń lo ìjáàbù lónìí tọ́jú pé àwọn ọmọ yahoo ni wọ́n ń tẹ̀lé ó sì lo ìjáàbù ní sì ń tẹ̀lé ọmọ yahoo yẹn kí ló fi tán ọ̀rọ̀ àti owó tí ò ní kalẹ̀ owó tí ò ní segin ní jama tí ò ní kalẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tọ́lọ́nkúrò asákèsí ẹ̀ ìtìkásùn àkàtà òun náà ní ká máa ní ọ̀rẹ́bìnrin ọ̀rẹ́kùnrin boyfriend girlfriend woman friend man friend is highly prohibited in Islam ọlọ́run dídí sọnù Kùránì pé ẹnìkan ò gbọ́dọ̀ dán wò náà ló Kùránì Karim ẹnìkan ò gbọ́dọ̀ dán wò Suratu An-Nisa ayah 25 ọlọ́run ní wala muttakhidhatin akhdan ọlọ́run ní bẹ́ẹ̀ bá lọ́kọ ẹ lọ́kọ kóbìnrin kan máa ní ọ̀rẹ́ kan ní kọ̀kọ̀ akhdan tí wọ́n máa wá sọ̀rọ̀ ọ̀fẹ́ bóyá wọ́n sọ̀rọ̀ ọ̀fẹ́ lásán àbí wọ́n tún súnmọ́ra wọn ọlọ́run ní wala muttakhidhati obìnrin kan gbọ́dọ̀ dán wò Suratu An-Nisa ayah kí ni mo gbé jẹ́ mọ́ ayah 25 ọlọ́run sọ̀tà àwọn ọkùnrin náà ó ní wala muttakhidhi akhdan Suratul Ma'idah ayah ẹlẹ́ẹ̀karùn-ún from 5 verse 5 ọlọ́run bá ní ẹ̀yin ọkùnrin ẹ gbọ́dọ̀ lọ́rẹ̀ẹ́ kọ̀rọ̀ ẹ̀yin ọkùnrin ẹ gbọ́dọ̀ níyàwó kọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ lóbìnrin kọ̀rọ̀ tí ò sí igi láàrin tó bá fẹ́ yàwó sí kọ̀rọ̀ tó so igi rẹ̀ wá ti ìyàwó alákọ̀ọ́kọ́ ẹlẹ́mà gírí dáadáa àmọ́ láàrin wa tọ́lọ́wọ́n bá ò ní wàhálà tó bá jẹ́ pé kọ̀ǹdíṣàn wà rántí ẹ̀ obìnrin tó ní tó bá fẹ́ yàwó yín pa ó ń sì para mi. tí tó ń tọ́ bá lọ lè fẹ́ yàwó sí kọ̀rọ̀ ṣe àǹfẹ́ ó fi rẹ́síkì obìnrin kọ́ mọ́ bá pa kọ́ sì mọ́ bá pa ara rẹ̀ kò ní sàmà ṣẹlẹ̀ ńgbà mi àmọ́ ó já àwọn ẹbí rẹ̀ ọmọ o torí tó bá kú lógìkì ọ̀rẹ́ kọ̀ọ̀kọ̀ fọkùnrin táwa máa fi ń ṣàwẹ́wà yẹn pé ọ̀rẹ́ mi lóbìnrin woman friend mi orí ibú ni ó Suratul Ma'idah ayẹlẹ karùn-ún lọ́n ti ní ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ fẹ́ yàwó bọ́kàn ọba tó fẹ́ kejì tí kejì ọba tó fẹ́ kẹta tí kẹta ọba tó fẹ́ kẹrin lẹ́yìn mẹ́rin kò sí kò tún sí má lẹ́yìn mẹ́rin ọlọ́run wá fi òfin dè é onítọ̀ bá mọ̀ pé ipá rẹ̀ ṣe kíní ipá rẹ̀ ka tó sì ṣe déédéé láàrin wọn tí pàrọ̀ bá ti ka tó sì ní ṣe déédéé nítorí ọlọ́run sọ fún yẹn ọlọ́run ní má ṣe àwọn obìnrin wọn máa ń complain lẹ́ni pé wàhálà yìí pọ̀ níbo ti fẹ́ yàwó wàhálà ti dé torí pa arákùnrin yẹn ọ̀ka lóòótọ́ ọlọ́wọ̀n fẹ́ ṣe ṣìnà fẹ́ ṣe ṣìnà ẹ̀yin tá ànábì sọ ni pé ẹni tí ó bá ti lágbára man istata'a minkum al-ba'ata falyatazawwaj wa man lam yastati' fa'alayhi bis-sawm ànábì ẹni tí ó bá ti lágbára kó máa gbààwẹ̀ ẹni tí ó ti níyàwó kan nìyẹn kátàpẹ́ tó ti lẹ́yọ̀ kan
ọ̀fà àwẹ̀ kejì ni àwẹ̀ náà máa jẹ́ tánìyà òjúmọ́ lọ torí pé tọ́ba lọ lè yapa súnà wàhálà ńlá mi ló tún dá sílẹ̀ lọ́rùn yìí kọlọmọsá ìṣàánú wa atharu zina asalibiya alẹ́lẹ́ mọ̀títẹ́mà tó níwọ̀n kankan nísìn àwọn ìlàpá abú tí ṣìnà máa ń dálẹ̀ láwùjọ wọ́n tàbá ti ń sọ̀rọ̀ ìlàpá ṣìnà yóò kọ́kọ́ dá wàhálà alẹ́ lọ́rùn àwọn tí wọ́n ń ṣe bọ́yọ̀kùnrin àbóbìnrin wàhálà yóò padà wá jẹ jáde nínú àwùjọ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ní kakọ́lọ́ lè mọ̀ pé azina samawula usu'a àyà mẹ́ta kan bẹ́ẹ̀ tí mo fẹ́ kà ní sí ọlọ́wọ́ bá aláǹ sàlàyé ń bẹ̀ yìí pé ṣìnà aburú ni o ṣìnà ṣíṣe aburú ni o ṣìnà ṣíṣe aburú ni o àyà alákọ̀ọ́kọ́ mo ti kà yẹn lẹ́ẹ̀kan wala taqrabu zina ọlọ́ni ẹ má súnmọ́ tí ó mú yín ṣe ṣìnà innahu kana fahisha ọlọ́ni bàjẹ́ ni wa sa'a sabila ọ̀nà burúkú ni ẹ má rìn ọ̀nà burúkú ni ẹ má ṣe kí ni ẹ má rìn ìyáálé ilé tó bá rìn nà burúkú ṣé ò ní kọrí burúkú baálé tó bá rìn nà burúkú ṣé ò ní kàgbákò ọlọ́run ní sáà sàbílà ìyẹn kílẹ̀ ní Quran tó Suratul Isra àyà 32 báyà kọ́ ọmọdé malẹ̀ Suratul Isra àyà 32 àyà lẹ́ẹ̀kejì nígbà tí Sulaykha tó fẹ́ sọ fún tí ń dààmú anabi Yusuf alayhi salatu wa salam pé kó wá súnmọ́ ọlọ́pàá sànú anabi Yusuf ló ń wò sí ọ̀dà aláàmú ọ̀fàáfà anabi Yusuf ọ̀fà ọlọ́pàá wa gbé wá pé nígbà tí dààmú yẹn tí ó fẹ́ lágbára ẹ̀mí Yusuf ń gbọ̀n o ọlọ́wọ́n bá ní wa ma ubarri'u nafsi Yusuf wa sọ pé ìyìn lè fọ́ra mi mọ́ o ipe èmi ni mo lára mi kú nínú ọ̀jàgà fìtínà Sulaykha wa ma ubarri'u nafsi kí wọ́n ní èmi ni mo tó bẹ́ẹ̀ ó padà kọjá agbára mi inna nafsa la ammaratu bis-su' ó nítorí pé ẹ̀mí tọ́lọ̀ ń dá sí wa láàyè ìyẹn máa ń pààyàn láṣẹ aburú ni kí ló pè láburú mẹ́rin jama azina illa man rahim rabbi àfẹnitọ́lọ̀ ma ṣe kíni àfẹnitọ́lọ̀ ma sànù gbogbo aláàmà lọ lè bẹ lọ ní kọ̀rọ̀ kọ́lọ́ ma jẹ́ àjìn sọ́fìn sínà àtàfà àtọmọkéw àtọkùnrin àtọbìnrin àtọ̀njẹ̀lìbáàbù àtọ̀nìkọ́ọ̀bù àti ẹni tí gbogbo ọ̀sán rẹ̀ nífi ń kírun gbogbo òru rẹ̀ nífi ń dìde kò sígbà tí ẹ dìde lóru kò sígbà tí ẹ gbààwẹ̀ súnà síwọ́tọ̀ anabi Yusuf ní ọlọ́run ló yọ mí o èmi kí mo ṣe kíni èmi kí mo yára mi suratu Yusuf aya 53 aya lẹ́kẹta tọ́lọ́run fi ń kọ́nfàmù pé aburú ní ṣìnà ẹ wá rí Sulaykha nígbà tó wá fa anabi Yusuf lásọ anabi Yusuf wa ń sá lọ ó fẹ́ jáde Sulaykha wa bá jáde ọlọ́mọdé àrí fìtínà obìnrin o ọlọ́run nìkan ló lè yọ ọkọ̀ mbẹ́ ọ̀gá rẹ̀ ń bíṣẹ́ ni wọ́n ń pè ó ní kọ́ máa wá kọ́ wá bá wọn máa ṣiṣẹ́ ní wíkẹ̀ndì ńlẹ̀ wọn ọ̀gá rẹ̀ obìnrin ọ̀yà tètè fi ṣẹlẹ̀ wàhálà ti dé nìyẹn. gbé àwọn wá pàdé ọkọ lójú ọ̀nà ìyàwó wa ń sọ pé ọlọ́run gbé wa ní Kùránì qalat ma jaza'u man arada bi ahlika su'a wọ́n sọ pé wọ́kọ mi ẹ̀san wo ló fẹ́ san fún ẹni tó fẹ́ ṣe aburú pẹ̀lú aráalé rẹ̀ illa an yusjan bí ìbá jẹ́ pé kò fi sẹ́wọ̀n kí ló pe sinamẹ yẹn jama sùn ọmọ ya mi aya mẹ́ta yìí ti tó suratu Yusuf aya 25 aburú kò ló kọ mí aburú wọn ṣe kíni ni wọn ń pè tẹ́mi rẹ bá ti ń fà síbẹ̀ kó o ti tẹ̀ mọ̀ pé aburú fẹ́ ṣe kíni aburú fẹ́ ṣe ọ́ tọmọ rẹ bá ti ní boyfriend kó o tètè mọ̀ pé aburú fẹ́ ṣe kíni aburú fẹ́ ṣe tọmọ rẹ bá ti ní girlfriend mọ̀ pé aburú ti fẹ́ sọmọ tó bí aburú tó ti fẹ́ ṣe yẹn ọlọ́ọ̀nìkan lọ́mọ bẹ̀rẹ̀ rà tó kún yẹn
torí ṣìnà ń gbà mí yọ alìgbà tó bá ti bẹ̀rẹ̀ láti kékeré yóò sì báyàn dọjọ́ gbó èmi àdáwọ̀ rẹ̀ ó báyàn dọjọ́ kú ọlọ́mọṣà sọ wọn bẹ̀ tọmọtọmọ kó sọ àwọn ọmọ wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn àthar nínú àwọn aburú bẹ̀ al-adawatu wal-baghdha òun náà ni tí ṣìnà bá ti ń lọ láwùjọ àwọn tá à ń gbélé ayé ọ̀tá láàmà sí a sì máa kórìíra ara wa ẹjọ́ ń gbélé láńlọ́ọ̀dù wa fún oye ìyàwó ẹ̀ lóyún ṣẹ́yẹ́ sọ̀rọ̀ ẹ̀ mọ́ kò sí bí wọ́n ti parí ìjà yẹn tí ó ta àbọ̀mọ́ láńlọ́ọ̀dù fọ́ọ̀mù tiẹ̀ lóyún lásàmáhàlà kọ́lọ́ mọ́jà ṣẹlẹ̀ sí wa ibi àbọ̀ gbọ́ pé wọ́n ní ìyàwó rẹ̀ ti ń lọ bí iṣẹ́ èyí tí ń ṣe sìmẹ̀sìmẹ̀ sọ́gà àwọn ibi iṣẹ́ yẹn wọ́n lọ gà ń gbé lòtẹ́ ẹ dákun bóòlù yẹn ṣe gbọ́ yẹn tá a la yẹn balẹ̀ nítorí pé tọ́ba rò pé ṣìnà yẹ ọ̀rọ̀ ọ̀run gan àwọn tó ní arábìnrin yẹn wọn mọ̀ pọ̀ ń bá a ṣàbúrò tán bá mọ̀ wọn ní tẹ̀kẹ́ yìí sì fún ọ ní tí wọn náà ò sì ní gbà mọ́ kúkú ṣe fún ẹlòmíì arákùnrin kan wà bá Ànábì Muhammad sallam ọkàn nàró àbí ọ̀nàrùn láàrin ẹ̀rọ lọ́ba sọ pé ya Nabiyallah ó ní wò jíṣẹ́ ọlọ́run ata àdánù lí zina ó sì yọ̀ǹda fẹ́mi nìkan kí n máa ṣe sinna Madina kọ́ yọ̀ǹda fẹ́mi nìkan kí n máa ṣe sinna fasọ́ an-nas làwọn yẹn bá parọ́ pé lọ́rọ̀ burúkú lọ́wọ́ sọ yẹn anabi wa ni ẹni kò súnmọ́ mi anabi tí ma kó ti ní problem torí téèyàn fi lè wá gbé ọ̀rọ̀ yẹn wá sọ́dọ̀ anabi ó gbà pé ẹ̀ṣẹ̀ ni ó mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni ó sì mọ̀ pé aburú ni àmọ́ fẹ́ ká anabi ó confirm ẹ̀ fún un ká anabi ó ṣe kí ni kó stamp ẹ̀ pé tá anabi bá ti stamp ẹ̀ kò ní sí wàhálà mọ́ pọ́n fẹ́ gbàṣẹ lọ́wọ́ anabi ká anabi ó fi ọlá rẹ̀ àti bó fẹ́ pé ká anabi ó fi ipò rẹ̀ tó ní lọ́dọ̀ Ọlọ́run ọba kó fi grant ẹ̀ fún un kó jẹ́ pé òun nìkan ló wọ́n máa ṣe tóun sì ní lẹ́sẹ̀ ẹ wo bi tí ìfẹ́ sìnà wà lọ́kàn ẹ̀dẹ́ kó tó wá bá nàbí anabi Muhammad nìkan súnmọ́ wọn anabi ní jòkó ẹ jòkó wọn jù ní anabi ní atuhibbuhu li ummika sọfẹ́ kí wọ́n bá yá rẹ̀ náà ti sìnà lé ọkàn qala la ó ní òun ọ̀fẹ́ bẹ́ẹ̀ anabi ní kadhalika an-nasu la yuhibbuna li ummahati gbogbo àwọn tí ìwọ náà fẹ́ máa bá ìyá wọn ṣe sìnà inú àwọn ọmọ wọn àwọn fámìlì wọn náà ò ní ṣe kínní kò ní dùn anabi ti sọ fún mi pé atuhibbuhu li ukhtik ó fẹ́ ká máa bá àwọn sísítà rẹ̀ ẹ̀gbẹ́ rẹ̀ lóbìnrin àti àbúrò rẹ̀ lóbìnrin kó gbọ́ pé wọ́n náà bá wọn sùn wọ́n bá ṣe sìnà ó ní òun fẹ́ bẹ́ẹ̀ anabi ní bẹ́ẹ̀ làwọn náà ò ní ẹni tí wọ́n náà fẹ́ bá ṣe sìnà yẹn sí ẹ̀gbẹ́ nìkan ní ọ̀jẹ́ inú tiwọn náà ò ní ṣe kínní inú tiwọn náà ò ní dùn anabi ni ọmọdé obìnrin sọ fẹ́ kẹ́nìkan máa bá aláṣepọ̀ sínú olóhùn ọ̀fẹ́ anabi ni àwọn tọ̀hún náà tí wọ́n náà fẹ́ bá aláṣepọ̀ yẹn ọmọ ẹnìkan làwọn náà ìtumọ̀ ẹni pé tí wọ́n bá gbọ́ kó ń ṣe bí wọ́n ṣe tara bẹ́ẹ̀ làwọn náà ń ṣe kínní ni wọ́n ṣe tara ẹni tó gbé yàwó lò tẹ́ tó wá jáde nínú room tí ọmọ bíbí inú rẹ̀ tó wà ti bọ́ ìkànnà jáde tí wọ́n jọ pàdé níwájú ta lóòótẹ́ ẹ̀dá kò yóò fara ya bí ó ní fara ya yóò fara ya ìpè ìbò ló ti mọ̀ ta ló gbé wá bí. sọ́mọ̀ pé lisanul hal níta ń gbóyún bẹ́ẹ̀ náà ni pé tọ́ba ní òun ṣe ti ọ̀dà ìtí wọn náà ṣe ń kọ́ kódà ìtí wọ̀ wá fẹ́ kí wọ́n ṣe fọ́mọ rẹ̀ mọ̀ ṣe fọ́mọ ẹlòmíì tọ́ba lọ́mọ mọ́lẹ̀ báyìí tọ́ba fẹ́ yẹn lélẹ̀ ó ń ṣàbòsí fọ́mọ yẹn ó sì ṣàbòsí fáwọn ẹbí ẹ̀ ó sì so àpò ìyàkọ́ díjọ́ tí wọ́n ṣe kíni tí wọ́n mọ̀ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa anábì wa ní súnmọ́bí anábì wa ṣàdúrà fún anábì gbọ́ wọlé láyà anábì kọ́kọ́ bọ́ ọpọlọ rẹ̀ sọ̀rọ̀ lẹ́yìn náà ó sì wá ṣe àdúrà fún ó di mélòó jàmbá solúsàn méjì nìyẹn tí wọ́n di pé ṣìnà ti gbé ọwọ́ ó ti fẹ́ bẹ̀rẹ̀ sí máa ṣe yáa tètè máa lọ́dọ̀ àwọn àfa ìpè ẹ̀dá kan ṣe wá sí fún mi ẹsẹ̀ mi fẹ́ yẹ torí kòtò tó fẹ́ jásí yẹn àrèmọ́bọ ni tó bá ti wọ́ bá yọ wàhálà yé ni
lẹ́yìn náà káwọn fọwọ́ gbọ́ wọlé ọlérí àbí kọ́ gbọ́ wọlé láyà bíi tànàbí náà kó ṣe kíni wọ́n á ṣe rúkìá Allahumma ghfir dhanba anabi ni Ọlọ́run bá mi fèrè ẹ̀ṣẹ̀ rẹ̀ jì gbogbo tí ń tọ́wọ́ sọ ń bí ẹ̀ṣẹ̀ ni bá ń fèrè jì lẹ́yìn náà wàá di kọ́líbà ọkàn rẹ̀ wọ́n sábà ń fi mọ̀nà wa hassun farja abẹ́rẹ́ Ọlọ́run bá mi sọ má jẹ́ òfin bọ́ bí tí ọ̀lẹ́tọ̀ tí ó fi pàdé ọlọ́ arákùnrin jáde Ọlọ́run jáde lọ́dọ̀ ànábì ó ní Sina lòun fẹ́ràn jù nígbà tí òun wọlé ànábì ó nígbà tó òun jáde Sina lòun kórìíra jù ní gbogbo tí èèyàn máa kórìíra níta ń gbọ́ yín nínú ìtàn yìí ni pé wáàsí àti àdúà ìlọ́ràn ọmọ èèyàn tí òfin ní bọ́ sínú òfin azina torí pé ẹni tí ò wo fóònù òun náà sáàárín láàrin ìlú ẹ wo bí ìlú ṣe rí jama ẹ wo bí ìlú ṣe rí ẹwọn táwọn èèyàn ń wọ àwọn èèyàn wọ nẹ́ẹ̀tì ẹlòmíín wọ bọ́ksà obìnrin ládùúgbò ìwọ̀n ọmọ sukùl bẹ́ẹ̀ ṣe dà ọmọ rẹ fẹ́ lọ yunifásitì mọ́sá mójútó kọ́ mọ́ fi 20 naira pa 5 naira òfò náà ń pè bẹ́ẹ̀ èèyàn lajà 20 naira ó wá pa ìlú ó wá pa 5 naira ọjà 20,000 àbí ó wá fi pa 1,000 iná ní sukùl táwọn ọmọ wa lọ lẹ́nu tọ́wọ́ ti mọ̀ pé ọmọ yìí aládùn balẹ̀ oníkọ́ ọmọ sí online ní lérí fóònù lórí laptop tí ó sì gba certificate orí ibú tọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n ń gbé wáyé láti ayé institutions kì í ṣe orí ibú tó kéré o àdánwò ńlá ni kọ́lọ́mọjọ ọkàn wa tọmọtọmọ o ọlọ́gbàrọ̀ ọlọ́wọ́n bá wa nínú àwọn àdánwò tí máa ń jálùyàn lábala Sina kí ni alákọ̀ọ́kọ́ tí mo kà yóò máa dá ìbínú lẹ̀ àti wàhálà láwùjọ fìtínà láwùjọ kọlọmọsá ìṣàánú wa ọmọ ni ọmọ wọn fún lóyún nígbà wọn fún lóyún wọn wá lọ́dọ̀ bọ̀dà nàbà wa òun ní òun bá aláṣepọ̀ àbó ti pẹ́ ẹnì kejì òun ní òun rò pé tòun ní ẹnì kẹta òun bá gbà ọwọ́ àdìjọ́ tí wọ́n kó ma lè ọlọ́mọdé wọn kóró ẹ̀ níwájú ilé ẹnì kọ̀ọ̀kan wa pẹ̀lú májèmú kó mójútó àwọn ọmọ ẹni o ìlú jẹlẹbàbù ìlú nìkọ́ọ̀bù ọha Quran ọmọ àwọn sàkíyèsí ẹ o ọmọ tàn rẹ ọmọ sàkíyèsí ẹ o bí ayé ti dé nsìn kan ti bàjẹ́ kọjá bá a ṣe ń rò wọn wá ń kó máa lè lọ́wọ́ níwájú ìta wọn wájú ìta ẹni tó padà gbọ́ máa lè nọ́mbà 1 tí wọ́n kọ́kọ́ lọ lè fi ọmọ lọ tí wọ́n lè foyún lọ ọ̀rẹ́ rẹ̀ wà níbi nímì yẹn ọwọ́ àwọ̀ ọmọ yẹn wà ní pé ọmọ yìí jọ ọ̀rẹ́ òun bí gbọ̀ntẹ́ bá láwọn sí méjì lọ́ba gbọ́kadà lọ́ba sá lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ ládùúgbò rẹ̀ ó ní gẹ́yẹn tó máa ń rún mọ́lẹ̀ yẹn ọmọ yẹn ìwọ ló ní o torí pé ọmọ náà jọ ẹ́ púpọ̀ ó ní ẹ̀sìn bí wọ́n láyìn sí méjì ni lòun náà bá gbọ́kadà aláìmọ̀kan ó sì débi wọ́n ti ń kó ma oye òun náà náwó fáwọn alálàáfà ìyá tó gbọ́ ọmọ lọ́wọ́ lọ́ba ní kó jí òun ó wo ọmọ yẹn nísàn jínwó lọ́ba ní màmá ẹ̀dí ń kí bébì ìyá yẹn ọ̀ma bọ̀tọ̀ arábìnrin tí wọ́n fún lóyún òun ti ń rí i pé kí ló wá sí ń bí ọ̀sàgbọ̀ ọmọ yẹn lọ́wọ́ náà jókòó àwọn ń bá ètò lọ ó sì gbé fóònù lórí sí fóònù ọgbọ́ ọmọ dání bó ṣe gbọ́ ọmọ lọ ojú títì nù asọ́lọ́kadà kan ti dúró lọ́ọ̀kan bó ṣe gun ọ̀kadà bó ṣe sálọ ogun ọ̀kadà lọ́ba sálọ ibo lọ́lọ́ kò sẹ́nìkan tó ọmọ bẹ̀ lẹ́yìn ọlọ́ bàbá ìyàwó sunkún ìyá ìyàwó sunkún ìyàwó náà sunkún gbogbo àwọn ẹbí ọjọ́ òkú mọ ẹ̀sìn tán láǹsí tẹ́lẹ̀ ó tún wá dọjọ́ ọ̀fọ̀ látara kí ni jama azina ọlọ́run lọ́nà burúkú nìkan ọwọ́ ń fọwọ́ tẹ̀tẹ̀rẹ́ mú àbí kò tètè túbá o torí tó bá túbá àjẹbọ̀ tí ń bọ̀ àti wàhálà tí ń bọ̀ yẹn ò ní wá mọ́ inú àánú tọ́lọ̀ ń sọ fún wa nìyẹn ẹni bá ṣẹ̀ṣẹ̀ kan tó bá ti ṣẹ̀ ọyẹ ìyà ń bọ̀ tó bá ti wá túbá ìyà yẹn ò ní wá mọ́ àmọ́ ṣòro láti túbá ibi tíṣẹ́ wà nìyẹn torí pé wọ́n fẹ́ túbá ọ̀kọ́ nílò fóònù tó ń lò mọ́ torí fóònù yẹn náà ní irinṣẹ́ tó fi ṣe kíni ní tó fi ṣe ó gbé tí fi kún lé ọyọ sátáláìtì kó sátáláìtì ọyọ kó ó ní lọ àwọn ọ̀rẹ́ rẹ tó ń bá rìn yẹn ò ní ṣe kíni ò ní bá wọn rìn mọ́ kọlọmọsà ìṣàánú wa
nínú àwọn àjálù tí jálù yàn intisharul amrad al-mu'diya wọn náà ní àwọn àrùn burúkú HIV òun lọ́kọ́ mà ní àwọn àrùn kan bẹ tí ò lóko ọlọ́run nìkan lọ́mọ ọkọ ẹ̀ tí máa mú ẹni tó bá ń ṣe ṣìnà bẹ́ẹ̀ ń lo rọ́bà olo kọ́ndọ̀mù dọ̀la ó ti kò ní káàrùn yẹn ọmọ ṣẹṣẹ ọ̀la torí ṣìnà mujilibu al-amrad àrùn lòun náà àrùn ọkàn ni téèyàn bá ti ní yọ̀wọ̀ afa àrùn ara wọ́n ní àwọn àrùn yìí wọ́n ní ara ẹ̀ ní gonorrhea ara rẹ̀ ní àwọn àtọ̀sí oríṣiríṣi ẹ̀rì gbogbo bus stop lẹ́ni wọ́n máa láwọn oògùn àtọ̀sí kí ló fà á nígbà tí ṣìnà ṣe kíni tí ṣìnà pọ̀ ẹlòmíràn rán àrùn yẹn yóò tún filẹ̀ fọmọ yóò bímọ báyìí àrùn tó kún di ṣìnà yóò ṣe ràn ọmọ yẹn wọn náwó gbogbo àwọn ẹbí wọn bá pé ta ló wá ṣẹ kò sẹ́ni kankan òun ló ṣẹrẹ òun ti mọ̀ pé ilé aṣẹ́wó lòun ti kó tóun kó yìí òun ti mọ̀ pé obìnrin tóun yàn lálẹ́ ara ẹ̀ lòun ti kó tóun kó nítorí pé ẹni tó ń bá láṣepọ̀ ṣìnà tó fara rẹ̀ lẹ̀ fún ọ bẹ́ẹ̀ náà ni ó fara lẹ̀ fẹ́ lòmíì kò tó àdánwò lòun ṣe kíni lòun kiri bọ̀ yẹn ọ wá pa owó ṣiṣẹ́ tí àárẹ̀ bá dé gbogbo létọ́ ọkọ ilẹ̀ tọ́ra ọ padà wá ta kọlọmọsá sọ wọn bẹ àrùn anabi wa muhammadu sallam anabi lam tatahari lifa ishatu fi qawmi qattu anabi ní gbogbo àwọn ìjọ kan wọn ò ní gbádùn ṣìnà ṣíṣe hatta yu'linu biha tó fi di pé kọ́dà wọn ò ní tijúmọ́ yóò máa wò tẹ́ lọ́wọ́ yìí yóò tó fọwọ́ kọ́ ọmọ ọlọ́run yóò tó máa kí àwọn èèyàn tí wọ́n lọ ẹ̀rù níbà ìyàwó wálé ọmọ rẹ̀ obìnrin yóò sì gbé àlèwálé wọ́n sì wọlé anabi ní tọ́rọ̀ bá ti di báyẹn ipe wọn sì fi pamọ́ mọ́ illa fasha fi ta'un wala awja àfi kí ọlọ́wọ́n bá aláwọ̀ náà sọ àrùn kalẹ̀ tí wọ́n máa rán tí wọ́n máa awja tí wọ́n máa ta wọ́n tí wọ́n máa ro wọ́n tí wọ́n máa dùn wọ́n tí wọ́n máa náwó lélẹ́rí tí wọ́n máa nọ́ọ̀sì tọ́jú pé àwọn àrùn yẹn àwọn bàbá wọn oyè ọlọ́wọ́n fi rú ẹ̀sìn wọn rí kọ́lọ́mọ́sá sọ wọn bẹ́ẹ̀ o sámà làrùn ti wá o ó ti bọ́bí sọ fún alẹ́ kan pé má pé torí pé wọ́n sábà bó ṣe ń ṣe tó fi ní kó àrùn sámà ni ó ti wá thomas ti pàṣẹ pé kọ́ máa rè ọ́ yọ́ máa rè ọ́ náà ìfọ̀sọ́gbọ́n tó fẹ́ dá sí yẹn kọ́lọ́mọ́sá sọ wa kó sànù wa ẹlẹ́ẹ̀kẹta al-amradul qalbiyya àrùn ọkàn ìjáyà alham ìbànújẹ́ wal iktihab depression àwọn oníṣìnà ni wọ́n ní ọkàn rẹ̀ ò lè balẹ̀ nínú ayé kò ní tranquility ìfọkànbalẹ̀ àfi tọ́lọ́run bá ti yọ ọ́ kó nínú àrùn ṣìnà ọmọ ìyá mi gbogbo ẹni tí ń ṣe ṣìnà lọ́wọ́lọ́wọ́ bí n ti ń sọ yìí ọmọ àpapọ̀ àwọn ọ̀balẹ̀ ọkàn rẹ̀ lè balẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bí tẹ́ ti ṣe ṣìnà yẹn ní CCTV ti wà gbogbo tẹ́ ṣe pátá ló ti wà lọ́wọ́ wọn kàn sẹ́ndì ẹ̀ sí ọ pé lágbájá àwa láti bí báyìí ẹ wo kíní yẹn àkànníkẹ́ wo wò ní o nígbà ó sì wò tán ọwọ́ àdìpọ̀ òun ní pẹ̀lú ọmọ tó ń bá ṣe ṣìnà ń tọ̀ tí a máa upload ẹ̀ sí rí a máa upload ẹ̀ sí rí íńtánẹ́ẹ̀tì gbogbo ayé lọ́wọ́ máa wò àfi tẹ́ bá lè rí 20 million naira 20 million naira gbogbo ẹni tá à ń wí gbogbo tí ó ní property ẹ̀ láyé pé kò tó 2 million yóò wá o yóò wá èyí ń kéré nínú àdánwò tí wọ́n bá ẹni tí wọ́n ti sin náà jama kọ́lọ́mọ́sá ìṣàánú wa àrùn ọkàn depression gbogbo ẹni tó bá ti ní àlè ẹ wo obìnrin tó bá ti lálẹ́ ń ta ara rẹ̀ ò ní bára ẹnu lé àwọn obìnrin tó kàn wọ́n balẹ̀ nílé ọkọ làwọn tó dé pé lẹ́yìn ọkọ wọn lẹ́lòmí ọkàn wọn balẹ̀ yóò gbé fóònù ẹ̀ kalẹ̀ kọ́dà kò ní tì í ẹ̀mọ yẹn lómi lẹ́yìn tó dé pé oyè pin tí n fi ti fóònù rẹ̀ ọ̀sọ̀ọ̀sẹ̀ ní sekini ní pàrọ̀ rẹ̀ nítorí aburú ti sekini ti ń ṣe ṣe eléyìí náà ti tó fún ọ níyà kí fóònù ọ̀rọ̀ ọmọ ríngì kíyàwó rẹ̀ wà ní sitting room kó fò jáde ní tọ́lẹ̀tì pẹ̀lú ọṣẹ èyí náà ti tó fún yàn nínú yàáyé ipe èmi náà mo wá yẹ ẹ̀yẹ báyìí lẹ́yìn náà tíyàwó rẹ̀ bá ti mọ̀ pọ̀ ń yálè òní tọmọ kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ value rẹ̀ máa reduce àwọn tó bẹ̀rù ọlọ́run ní kíyàwó rẹ̀ máa bẹ̀rù ẹ̀ ìfọ̀kànbalẹ̀
obìnrin tí máa ti ń yàlè wọn ní kò ní fọkànbalẹ̀ o bẹ́ẹ̀ lọkùnrin náà àrùn ọkàn nìyẹn ẹ̀rọ máa bá a nínú àwọn aburú tó wà ní Sina alfaqr òun náà ní òṣì èèyàn padà sẹ́yìn arísìkè èèyàn bàjẹ́ alibarika kò ń bẹ̀ wọ́n ní àwọn fáwọn nígbà tó ń sàpèjúwe Sina wọ́n nígbà tó jẹ́ pé success ń bẹ lọ́ọ̀kan bus stop mi èèyàn wá ṣe Sina ń bí wọ́n ní wọ́n sì dáyà padà sí bus stop tó tẹ̀lé ń bí tọ́ba tó ṣe Sina tó padà ọmọ padà ni kìí ṣe nínú ìmánì nìkan nínú ọ̀rọ̀ ayé rẹ̀ gan ọmọ padà òní tẹ́gbẹ́ wọ́n tẹ́ bá rí olówó ńlá kan tí ń fowó ṣe Sina wọ́n lẹ́yìn lẹ́ ń pè lólówó òun mọ̀ pé òun ti tán tọ́lọ́hún ò ní fẹ́ nìkan lẹ̀ kọ́ máa ba ayé jẹ́ àbí kọ́ lọ́n gbowó lọ́wọ́ ẹ̀ oníṣìnà gbọ́dọ̀ tẹ́wọ́ ọlọ́hún ní gbọ́n tí ń sọ oníṣìnà bá ń tẹ́wọ́ nínú òkùnkùn ọlọ́hún ní dá lóhùn àfi tó bá fẹ́ túbà ọlọ́hún bá ní ujibu da'wata da'i iza da'ani ọlọ́hún bá ní yín máa dáhùn tẹ́ bá ti ń pè mí àmọ́ ò fal yastajibu li ẹ̀yin náà gbọ́dọ̀ sí mi náà lẹ́nu wala taqrabu zina ọlọ́hún ní má ṣe zina wọ́lọ́ gbọ́ ọwọ́ ń tẹ́wọ́ bó làdó àrẹ sì fẹ́ gbà ọlọ́run sọ fún àwọn tí wọ́n ní owó díẹ̀ nínú àwọn ọkùnrin ọlọ́run bá ní wa ankihul ayama minkum was-salihina min ibadikum wa ima'ikum ọlọ́run ní ẹ tètè fún àwọn ọmọ yín lọ́kọ ṣẹ́ra àwọn ọkọ wọn in yakunu fuqara'a tó bá jẹ́ pé owó díẹ̀ ni wọ́n ní wọn lówó púpọ̀ yughnihimullahu min fadlihi ọlọ́run bá ní í sínà fún wọn ẹ̀jẹ̀ wọn bá rí mọ̀fọ́wọ́mù mọ̀kálàfà ni pé nígbà tó láwọn ọlọ́wọ́ Sina nítorí ipe wọn fẹ́ ṣe Sina wọn fi márì pẹ̀lú díẹ̀ tó wà lọ́wọ́ wọn kí là ń gbọ́ yé òun náà ni pé tí wọ́n bá ń ṣe Sina ọlọ́wọ́ ò ní Sina fún wọn ọlọ́wọ́ dínà máa wà ní túmẹ̀ tọ́lọ́wọ́ bá ti ń Sina pẹ̀lú ìwà kan opposite rẹ̀ kí ọlọ́wọ́ máa fi ṣe ọlọ́wọ́ máa fi tí ọ̀nà ni wàllá nínú àwọn tèmi máa tí wọn ìtúbá níbi Sina dìsín ọ̀rọ̀ wọn ti dàrú èyí tó lówó ti dolo sí èyí tó ga ti sọ̀kalẹ̀ nínú àwọn àdáwò tí ma jálù yẹn sọ́tù Nur aya 32 lọ́wọ́ maf'um al-mukhalafa òun náà ni pé yaftakir àwọn sálàfù sọ́ọ̀lì wọ́n ní bashir zani bilfakiri walaw ba'da hin wọ́n ní àwọn tí wọ́n bá ṣe Sina ẹ máa fún wọn ní ìró dùnú pé òṣì ọ̀padà ta wọ́n Sina gan fúnra rẹ̀ ó wà expensive jama azina adultery is expensive torí pé owó yẹn tó fẹ́ fi ṣe Sina yẹn lásìkò yẹn tí ìfẹ́ Sina bá ti wà lọ́kàn ò ní wò bówó yẹn ṣe tó mọ́ ẹlẹ́mìí ó lè gun ọ̀kadà ó di oṣù kan kọjá pé yóò sì kó falẹ̀ láàrin ìṣẹ́jú kan tí ọba wa kó fún tán lójú ọ̀sẹ̀ wa wálẹ̀ òun sì ti kó lọ. ẹ̀yọ́ màá yá mi ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ jí ká lọ lè máa bẹ ọlọ́run kọ́lọ́mọ́sá ìsànú wa o. wọ́n ní ikhtilatul ansab nínú àwọn aburú Sina òun náà ni kí ọmọ dàpọ̀ tọ́ba ti ń bóbìnrin lóbìnrin ṣe Sina ìtumọ̀ ni pé ọmọ rẹ̀ ó padà wà ní ilé wọn bó sì jẹ́ pé nínú ṣẹ̀ríà náà obìnrin yẹn ló ń lọ́mọ Sina ìta alẹ́ sọ́mẹ̀ náà ni pé ó bímọ sílé wọn tí èsì sọmọ wọn ọmọ yẹn ọmọ wa jogún àwọn fámìlì tí ó yẹ kó ṣe kínní tí ó yẹ kó jẹ ẹlòmíràn fọmọ gé yóò fún lóyún yóò ní kọ́lọ́ lè ṣẹ́ tó bá sì kú dànù nánu ẹlòmíràn ní àwọn èèyàn bọ́mọgé ṣe Sina ta àwọn abilékọ àwọn ìyàwó ilé ni kó lè gbọ́ ọmọ ìfẹ́ kọ ẹ̀ arákùnrin yẹn ọdẹ rẹran ó kó ma sanwó sukùn inna lillahi wa inna ilayhi raji'un wàláyé mi ìṣẹ̀lẹ̀ tó jẹ́ pé iná àwọn àjáyé bàtà ń gbọ́n lẹ̀ Yorùbá ọmọ tó ti lọlé ọkọ ọmọbìnrin yẹn náà ti lọlé ọkọ bàbá ẹ̀ńtòrò ní bàbá rẹ̀ pé bàbá òun ti wá kú arákùnrin tó fún ìyá ẹ̀ lóyún lọ́sẹ̀ wa lọ lè kílíìmù póun lòun ní arábìnrin náà pẹ̀lú ọmọ òun náà ti bímọ lẹ́yìn 27-30 years ló tó dá ẹni tó fún ìyá àwọn lóyún mà ká má pé mà bẹ́ẹ̀
torí tó bá ti fún yàn lóyún sínú wọ́n kọ́ lọ́mọ yẹn arábìnrin yẹn ló ní ó kọ́ rẹ̀ ní ọ̀sọ̀ yọkàn fún lóko tó bá ti wù kò sì ní jogún ẹ àdánwò tó wà mẹ́ni ẹ ikhtilatul ansabu yìí wọ́n ní máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé wàláhì mórí kan rí kọ́lọ́ mọ́sá ìsànù àmọ́jà dáhùn bẹ́ẹ̀ wọ́n jọ kàn wá o à ń bẹ lọ́nà náà ni kò sẹ́ni kò gbogbo àmọ́ bẹ́ẹ̀ nífa wọn ìyá obìnrin yẹn ìyá gẹ́ yẹn ń wẹ ọmọ lọ́wọ́ ọmọ tí gẹ́ yẹn bí àwọn ará àdúgbò sì ń béèrè pé bàbá rẹ̀ ń kọ́ ìyá ọ̀rọ̀ pọ̀ mẹ́ẹ̀ wọ́n tún bí lẹ́yìn ọ̀sẹ̀ méjì bàbá rẹ̀ ń kọ́ bàbá ọmọ tó ń wẹ̀ yẹn nígbà padà láwọn ó ní wà láwọn ní kò ní bàbá àwọn ọmọ bàbá ẹ̀dá kò kéèyàn lẹ́gbẹ̀ẹ́ wọn kọ́ wà ń bẹ̀ kó kú síbẹ̀ ìtìjú yẹn ṣé ọ̀dájú eléyìí lọ látara ká máa fà wọ́n máa lẹ̀ ẹ máa gbé fóònù fún wọn kọ́ máa máa chaati máa déètì ẹ jòkó tẹlifíṣàn ẹ máa wòwò kú wò ẹ wọ́n àwọn olórí burúkú ni wọ́n ń control media àwọn tí wọ́n lẹ́sìn tí wọ́n retí àlìkíyàmà tí wọ́n ti ẹgbà àlìkíyàmà gbọ́ dégbò tó wọ́n wà lìjẹ́ náà wọ́n sọ wọ́n kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn wà pé táwa ti kú láyé ó ti tán kò sí nǹkan mímọ́ làwọn fi ń ṣe gbogbo dáńsẹ̀ yẹn làwọn táwọn alàlìjẹ́ náà làwọn máa wá kọ́ sí àwọn yẹn ibi abọ́dọ̀ ibi ọ̀rọ̀ mídíà dẹ́nsìn arábìnrin mi àbí ká gba fóònù lọ́wọ́ ẹ̀ kọ́mọ kó bá ara rẹ̀ àtàwọn mẹ́ torí pé ó tutù àwọn ọmọ sì smart jù lọ ẹ ṣe ra smartphone fún yà ayé rẹ̀ ó máa wá bàjẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ títí ńgbà wàhálà bá dé ní wọn káàkiri ilé àfọ̀n olókìá bá ṣe olókìá fún wọn ní ṣe ọmọ tó ti wo tí ó yẹ kó wò ó ti sí website tí ó yẹ kó sí ó ti join group tí ó yẹ kó join ẹ̀dá ṣàkíyèsí o ká ṣàkíyèsí ara wa àtàwọn ọmọ wa eléyìí wàláhì arákùnrin kan bẹ lẹ́yìn ìgbà tó wọ 30 years ni wọ́n tó sọ fún ládùúgbò pé ẹni tó wà lọ́dọ̀ rẹ̀ tó ń pín bàbá rẹ̀ òun kọ́ ni bàbá rẹ̀ ń bẹ nílé ọ̀kan lọ́nà òkè ládùúgbò kan náà ní street kan náà arákùnrin yìí ó ti wọ bí 30 years ó wá lọ nígbà wá lọ lè bá ẹnìyẹn pé wọ́n lẹ́yìn lẹ́bí mi kékeré sí bàbá tí èmi ń rò pé bàbá mi bàbá yẹn ní bẹ́ẹ̀ ni èmi àti ìyá rẹ̀ àjọ ìrìnra wa ní alẹ́ ní 30 years ago wọ́n á pàmí sílé mọ́ pàmí sí ìta ó ní kò sí kankan nígbà tí ẹ ti sọ bẹ́ẹ̀ ṣàpẹ́ inú sẹ̀rí àkẹ́sẹ̀ bàbẹ́ nígbà wàá tó sọ igi fún ọ wọ́n kọ́ ni bàbá ọmọ tó bí tó wà nù sẹ̀rí àníyàn wọ́n ládùn fìràṣ àmọ́ nílẹ̀ Yorùbá òun gbà pé ọmọ òun ni arákùnrin tí yahoo yìí ó wá jáde kó ní ọ̀dọ̀ bàbá tí wọ́n ní bàbá rẹ̀ ni ó wá jáde ó wá lọ dàárọ̀ yìí bí sì ń bá yín sọ̀rọ̀ yìí àfi tí wọ́n bá rí lọ́la wọn ò rí nsàlẹ̀ wọn ò rí lókè bó lè bó sómi ní o bí wọ́n gbé ní o bọ́ parẹ́ ní o wallahi ọlọ́nìkan lọ́wọ́ inú àwọn àtharu zina ẹlòmínà ti bí masílẹ̀ ọ̀nlẹ́sìn tí ó jẹ́ pé àjẹbọ̀ ń bọ̀ consequences ń bọ̀ ẹ̀mí onísìn náà gbọ́dọ̀ balẹ̀ o especially ẹ̀tọ́ bá ti fún yàn lóyún torí pé arábìnrin yẹn àṣírí rẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ ó kàn lè sọ fún pé wọ́ dáàdi ẹ̀kọ́ yìí o dáàdi ẹ̀ ń bẹ ní bóòlù ọ̀fẹ́ síra rẹ̀ tí wọ́n bá bọ̀ tá mọ́ ọmọ lọ́wọ́ fún ọ bóòlù ọ̀fẹ́ sínú ẹbí ẹ̀ tó ti jẹ́ pé depression stroke heart attack ó ti bẹ̀rẹ̀ fún gbogbo ẹni tí wọ́n ń ṣe sínú kọ́lọ́ mọ́sàájà túbá kó mẹ́ o inú àdáwò aburú tó wà ní sinna qati'atu rahim òun náà ní máa ń jákun ẹbí wọ́n ti báyàwó ẹ̀gbọ́n rẹ̀ bí wọ̀ṣọ̀wọ̀ṣọ̀ yẹn tó bá ti kán lù ẹbí ó túká ọ̀rẹ́ tight friend rẹ̀ kẹ́ ẹ sọ fún àwọn ìyàwó yín kí wọ́n yé máa pe àwọn ọ̀rẹ́ yín dá sí issue tó bá wà nínú ilé kọ́dà sì kìí ṣe gbogbo àfẹ́sì gan lẹ́lẹ́ fọ̀rọ̀ lọ advice tó máa ń fún ni pé kó ń bẹ tó wú yẹn kí ló fẹ́ ṣe jama ọ̀fẹ́fẹ́ mi ti rí ọ̀rẹ́ tí ń sọ fún ìyàwó rẹ̀ máa ń fọ̀rọ̀ ọ lọ pé ọ̀rẹ́ yín ṣe báyìí ọ̀rẹ́ yín ṣe báyìí ọ̀rẹ́ yín ṣe báyìí
ní wọ́n sọ fún pé ẹ̀kọ́ ọ̀lẹ́ náà má dé gbalẹ̀ fún ẹ. aburú tó jù báyìí lọ ń kan lé ayé jama torí pé kálukú ọmọ báàbù bò láti báyàn sọ̀rọ̀ àwọn wòlá pèdá sọ̀rọ̀ sinimá ń tó ọ̀rẹ́ o kọ́lọ́n wọlé àwọn ẹ̀kọ́ mọ́sá ìṣàánú wa níbọ̀ wọ́n bí anabi wa muhammadu sallam wọ́n ní ayu adhanbi indallahi akbaru àwọn ẹ̀ṣẹ̀ wọlé tóbi jù lọ́dọ̀ Ọlọ́run anabi náà taj'ala lillahi niddan wa khalaqaka wọn náà ní kọ́ máa sin nǹkan tí ò dá o kò gbé kankan kalẹ̀ kọ́ máa sin tó sì máa gbọ́ òun kó ṣe kíni òun kọ́ dá o wọ́n tún bí anabi pé wọlé tó tẹ̀lé yẹn anabi náà an taqtula waladaka khashyata an yata'ama ma'ak kọ́ pa ọmọ torí pé kò sí tó fẹ́ fún jẹ bọ́yọ̀ sẹ́yìn àbọ̀ pa látara pé oúnjẹ ò tó nǹkan nulẹ̀ wọ́n tún ní sọ́mà hayi ẹ̀ṣẹ̀ wo ló tún tóbi jù anabi ní antuzaniya bihalilati jarik kọ́ ọmọ báyàwó níbọ̀ rẹ̀ alájọgbé rẹ̀ aládùúgbò rẹ̀ kọ́ ọmọ báyàwó rẹ̀ lásìkò ọ̀rẹ́ rẹ̀ òun tún burú jù sínú alásán nítorí pé bóòlù ọ̀rọ̀ yín sọ fẹ́ dáadáa tó ti kọjá láàrin ọ̀la wọ́n withdraw rẹ̀ lọ́wọ́ ẹlòmíì báyìí jama pé ẹlẹ́kù níbi iṣẹ́ ẹlẹ́kù nínú ilé ẹgbà mọ́tò tó wà díẹ̀ bó ṣe wà yẹn ọ̀ya ẹ̀ka aṣọ tó wà lọ́rùn ẹ̀ kọ̀ wá ní kankan mọ́ kọ̀ wá ní kankan mí láyé mọ́ nítorí kíni jama azina kọlọmọsá ìṣàánú wa ẹ̀jẹ̀ sọ̀rọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé táwọn kọjú sómi kọjú sí ọ àwọn obìnrin tẹ́ máa ń rọ́ṣọ máyà wọ́n máa lọ lè pọnmi láàárọ̀ Sunday èmi ò wọ bọ́ksà èmi ò wọ níkà kẹsàn fáwọn ọkọ wọn ọba jẹ́ kiri yóò ìpín táwọn ìyàwó yẹn fẹ́ dálẹ̀ ládùúgbò ní dáwó ẹ̀jẹ̀ wọn mọ̀ torí ládàáwó bá dé ìpàkàlùkù níkà kọlọmọsá ìṣàánú wa àtàfàkùkù usari ẹlẹ́ẹ̀keje ọ̀nà ni pé tí sinaba ti wà nù family ò ní balance ma nígbà tí ilé wọn ti sán ọkọ ní sísìn náà ní àbíyàwó ilé wọn ti sán àwọn wọn ò ní ọ̀dà sáǹdì ara wọn mọ́ ẹ mọ̀ wọ àwọn ọkùnrin tẹ́ máa ń sísìn náà sẹ́ẹ̀rí tí wọ́n bá ti ń bọ̀ láti oko sìn náà yẹn ọlọ́run ó yọ ìfẹ́ ìyàwó wọn kó lọ́kàn wọn ìyàtọ̀ ọlọ́run kan fi jẹ wọ́n nìyẹn ẹ̀rí pé tó bá ti dé kí ni wọ́n mọ̀ sí jama yọ mọ̀ bínú yọ mọ̀ kàrà àgbákò tọ́lọ́ kọ́kọ́ fi kàn nù látara bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ lè padà wá lọ yọ padà wá kó òun nìkan àbóbìnrin ti ń yàlè sọmọ pé n ti ń sọ ni pé òun ṣetán láti fẹ́ kọ́ ọmọ lọ bóbìnrin bá ti ń yàlè ní ọkọ ó ti ṣetán tọ́láàkì ó ti ṣetán kọ́lọ́hún mọ́tàbà mú wọn dúró ẹlòmíì ò wá yàlè ẹlòmíì ò láṣepọ̀ sínú etí sínú ọ̀rọ̀ sínú fóònù yìí ń làdánwò tó pọ̀ jù sí kákàmọ́ wẹ́ nìkan tá a fẹ́ bá sọ̀rọ̀ káàkiri látara bẹ́ẹ̀ èèyàn padà wá já sínú ọ̀fìn ńlá dìyàwó àwòlá zina wọn làwọn ọmọ tí wọn bí nípasẹ̀ zina láwùjọ wọn ní àwọn ọmọ yẹn àwọn ọmọ àbúrúyà ọmọ wọn ọsẹ àwọn tí wọn gbọkọ wọn wáyé àwọn yẹn ni wọn kó wa láti wọn lágbádá wọn bí ma wọn ọmọ bàbá oyè ta ló fẹ́ ràn lọ léwe ta ló fẹ́ ràn lọ lékéwò wọn wá di problem fáwùjọ wọ́n di liability fáwùjọ àwọn olókèrè ti problem jama àwọn tí wọ́n bí wọn tí wọ́n so ìyá wọn ò lè fa àwọn ọmọ yẹn ti sọ́dọ̀ ní kankan ìjọba ń gbà mí yọ gbà wọn tí pàrọ̀ bá ka mọ́ yóò tún dá wọn ta ẹni bá ń sèṣin náà wọ́n ní wàhálà ni o wọ́n ní qatlu nafs ẹ kàn rí àwọn ọmọ tí wọ́n jù sí nínú dustbin wọ́n ju àwọn ọmọ sínú gọ́tà ẹ máa rí àwọn ọmọ nínú iná tí ń dalẹ̀ sí ẹ máa rí àwọn ọmọ tuntun lẹ́gbẹ̀ẹ́ nugbó tí wọ́n máa ké táwọn èèyàn lọ lè gbé wọ́n ní àwọn tí wọ́n ń saburú yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn sì náà wọ́n ní ẹni bá ṣe sìn náà wọ́n máa pa àyàn bọ́ọ̀ bá ṣe pa àyàn wọ́n lè padà pa ọ́ ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá gba ẹnìkan nínú léèyàn tí ó tilẹ̀kùn mọ́yàwó yàn gbogbo tọ́wọ́ bá ti bà ní oṣù kínní lọ́ máa mú wọ́n wá fa jáde pẹ̀lú jàlábíà àbí wọ́n fa jáde pẹ̀lú kóòtù náà ni wọ́n wá bẹ̀rẹ̀ sí nà ọ́ nígi lójú títì ẹ̀dá kókó ló fẹ́ filẹ̀ fún fámìlì rẹ̀ ìtàn wo ló fẹ́ filẹ̀ fáwọn àrọ́mọdọ́mọ rẹ̀ arákùnrin kan òun àtọ̀rẹ́ rẹ̀ wọléwọ̀de táwọn wíyẹn náà ni ọ̀rẹ́ rẹ̀ ò gbọ́dọ̀ wọlé rẹ̀ tó bá sí lé o kó ké gbogbo kí wáyé tá kò gbọ́dọ̀ wọlé àfa ìdúntà mú bọ̀ tó bá ti dọ̀rọ̀ obìnrin má bìbìlì fún anybody
wọ́n ní la takhluwanna bil mar'ati bi mar'ati wala anta tuhafidhuha al-Qur'an kọjá pé Qur'an ló ń kọ́ tó ń hafadha lẹ́nu Qur'an ẹ gbọ́dọ̀ wà ní kọ̀lọ̀fín ẹ gbọ́dọ̀ wà nù yàrá ẹ bóde síta ìkálukú ọmọ rí tí wàhálà yìí bá dé èèyàn gbàgbé kó ń kéwúrí ìyàwó wa ńlẹ̀ ọkọ jáde ọ̀rẹ́ rẹ̀ wá wọlé lọ́wọ́ ní kílẹ̀ fẹ́ ó ní òun wá ọ̀rẹ́ wa ní wọ́n ní kò sọ̀rọ̀ ẹ̀ ńlẹ̀ lọ́wọ́ àjòkólẹ̀ ẹ jáde lọ́wọ́ ní kí ló nídìí wọ́n máa fún un pé kọjá kó wọn ò sí ń bẹ̀ òun ò pé ṣé ètò pé orí àwọn táwọn ẹlẹ́sìn ni wọn kí lọ́rọ̀ lu lágbẹ́já ẹ̀tọ́ dé pé òun gan ni máa ń sọ̀rọ̀ Ọlọ́run fún ọkọ tóun lòun bá wò pé ọ̀dà òun ọkọ̀ lẹ́kọ̀ọ́ ọtí lọ́nà bá ní ọ̀dà ṣé nǹkan kan sáà mẹ́mẹ́ẹ̀tẹ́ fún un náà iye tó bá ti fẹ́ wọ́n fún ni arábìnrin yẹn bá ní kọ́ wọnú yàrá oye ọba bọ́ aṣọ kó bọ́ksà nídìí ọbọ̀ aṣọ lẹ́ ọbọ̀ kòtò lẹ́ oye ó sì wọ yàrá ọba tilẹ̀kùn mọ́ arábìnrin yẹn bá tilẹ̀kùn mọ́ lọ́wọ́ kó aṣọ rẹ̀ jáde ọwọ́ pe ọkọ rẹ̀ oníkọ́ mọ́ bọ̀ wá òun ti bá mú kankan lẹ̀ ẹ dákun kéèyàn má wálé ayé tí ó sàn ju ìtìjú yẹn lọ́jọ́ arábìnrin yẹn kó aṣọ lọ́wọ́ níwájú tàbá yìí tó kọfí ṣe kínní tó kọfí dé pípẹ́ báyà ti ń ṣe fáwọn kan òṣèlú ìtìjú òun tóun ṣẹ̀ṣẹ̀ dàárọ̀ yìí arákùnrin àti arákùnrin àwọn ọ̀rẹ́ méjèèjì yìí dàárọ̀ yìí wọ́n ṣe mọ́ bóun ṣe ṣe lálùmọ́ra àti asọ́ọ̀bàá èyí obìnrin tó fẹ́ bá ṣe nǹkan tó fẹ́ bá ṣe kò rí ṣe àdáwò ni ó lè jẹ́ pé fóònù lọ́tẹ̀ẹ̀tẹ̀ tó fi já sínú àdáwò yìí tó náà mà pé ibi tó ń lọ yìí kò yẹ kó ń ṣe kíni kò ń lọ bẹ́ẹ̀ tí ṣètò bá ti tọ́ fa sinamá yẹn èyàn ìnílẹ̀sẹ̀ lẹ́mọ̀ yọ kàn máa tìyàn gángan ló sì jẹ́ pé àwọn tó bá láàrùn yẹn láàyè padà sọ solúsàn táwọn afá ní ká máa ṣe ẹlẹ́ẹ̀kẹjọ adamu tarkiz fi ta'lim ara rẹ̀ òun náà ni wọ́n láwọn ọmọ wọn ni tí wọ́n bá ti involve nínú dating fornication eré àwọn ọmọ yẹn ò ní pé má torí pé ní sèyánù làílù èyí téèyàn bá ti ṣe sìnà ọlọ́mọ ń gbà yàn lágbé ìmọ̀ téèyàn bá ti mọ̀ lóṣù jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlé ní wọn settle school ma látara pé wọ́n ti ń wo tí ó yẹ kí wọ́n wò wọ́n ti ń ṣe tí ó yẹ kí wọ́n ṣe lásìkò tí wọ́n ti ṣe yẹn wọ́n ti dídì ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n lè ṣe prayer meeting kan láìpẹ́ ní school kan pọ̀páyìtọ̀ wọn sọ fáwọn ìyá yẹn pé àwọn ọmọ yín wọ́n ti ní boyfriend yìí o fóònù táwọn bá lọ́wọ́ wọn àwọn rí message love messages lérí àwọn fóònù yẹn kí wọ́n mójútó àwọn ọmọ yẹn dáadáa o kọ́mọ̀ bá dé pé yóò máa fa distraction fún wọn lérí ẹ̀kọ́ wọn torí bí wọn bá ti wà kíláàsì tó bá ti gbèrò rí ọkùnrin sọ́kàn kò lè balance kò lè yé wàhálà ti dé bọ́ọ̀sẹ̀ sáàmù kò ní pass nígbà wọn parí meeting yẹn wọn wá ń lọ pẹ̀lú àwọn ìyá tán gbàgbọ́ yé àtàwọn ìyá tó gbàgbọ́ yé ìyá kan jẹ́ gbàgbọ́ yé wá ń sọ fún àwọn yòókù pé gbogbo ọ̀rọ̀ tí bàbá yìí tó ṣe sọ látàárọ̀ gbogbo ẹ̀ pátápátá òun sì rí ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ tó dáa ẹni ọyọ kan lóhùn nígbà tiẹ̀ kọ́mọ wọn tó bó ṣe tó wọ́n yé kọ́mọ ọ̀rọ̀kùnrin pè ẹ wọ ọpọlọ ya bọ́dì nílẹ̀ làákàyè kí ni jama ẹsẹsẹ nígbà bá wa lóyún tó sẹ́yìn tó kú sóò ti sòfò gbogbo wàhálà tó ṣe àbí tó gbọ́mọ wálé tẹ̀ mọ́ bàbá ẹ̀ àbí tẹ̀yìn tí ẹ̀ ń so igi lérí oyún àyìnbáyé lẹ́ni igi lérí oyún ṣé wọ́n ń so igi lérí oyún ebi àwọn kọ́ máa ń so ìgá tó lóyún ni àbí láàárọ̀ ọjọ́ súná tọ̀ ọlọ́mọṣẹ́ àṣọ ní kọ̀ọ̀kan bí aburú bẹ́ẹ̀ tí bá túbọ̀ àwọn méjèèjì alẹ́ so igi wọn gẹ́gẹ́ pé alẹ́ so àmọ́ ìtìjú ni fún bàbá àti ìyá tó bá mọ tí ń ṣe kíni ní ti ń ṣe ọlọ́mọṣẹ́ àṣọ ní bí aburú bẹ́ẹ̀ ọlọ́gbàrọ̀ ọlọ́run níparí hadu zina wọn ní ẹ̀rí sinna yọ lágbára débi pé ọlọ́run bá Allah ó fi òfin lẹ̀ ipe gbogbo ọmọ kéékèèké àwọn ọ̀dọ́ tí wọ́n bá ti mari
az-zaniyatu waz-zani tí wọ́n bá ti ṣe ṣìnà àwọn méjèèjì lọ́kùnrin lóbìnrin fajlidu kulla wahidin minhuma mi'ata jalida ọlọ́wọ́n bá ní ẹ kó wọn jáde kẹwàá nà wọn lẹ́gbàá ọgọ́rùn ọlọ́wọ́n bá aláà mẹ́ńsàn rẹ̀ mi'ata jalida ẹgbàá ọgọ́rùn torí ọlọ́wọ́n fẹ́ fi kíní yẹra wọn padà kán lè túbá kán má lè ṣe kíní kán má lè bọ́jú ayé wọn jẹ́ ọlọ́wọ́n fi wọ́nu wọn wala ta'khudhukum bihima ra'fatun fi dinillah ọlọ́wọ́n bá ní ẹ má jẹ́ àánú wọn ṣe yín o ẹnìyàn wọn ọgọ́rùn yẹn kó pé tó bá dé pé ní ẹ̀sìn ọlọ́run lè bá wà o in kuntum tu'minuna billah tẹ́ bá gbọ́ ọlọ́run gbọ́ lóòótọ́ ẹnìyàn wọn lè gba ọgọ́rùn yẹn wal yawmil akhir tẹ́ bá gbà pé jọ́lẹ̀ kíámà gbogbo ilẹ̀ dìde ẹ má sálẹ̀ ẹnìyàn wọn lè gba ọgọ́rùn yẹn wal yashhad adhabahuma ta'ifatun minal mu'minin ẹ̀sìn máa ń nà wọn kọ̀rọ̀ ẹ̀dí ọ̀pọ̀lọ̀ àwọn olùgbàgbọ́ òdodo ọ̀pọ̀ ń bẹ́ẹ̀ àwọn aráàlú kí wọ́n rí ńgbà tẹ́ nínú wọn ọlọ́run fẹ́ fi kíní yẹn ọ fẹ́ fi dá wọn padà kóńbìnrin àjò burúkú tó fẹ́ ṣe kíní tí wọ́n fẹ́ rìn èyí tó wá jọkùnrin láàrin wọn anabisa salam ó ní èyí tó wá ti jọkùnrin láàrin wọn tẹgiribu ẹ lè lọ sí ìlú kan tó jìnnà tí òfin ní máa rí obìnrin yẹn tí ó tó máa tún rí ọkàn rẹ ó tún ṣe kíní yóò tún nàmọ àṣìnálágbára púpọ̀ ẹlòmíì ó lo ẹ̀wọ̀n torí obìnrin tó bá tún dé yóò tún máa yàn lálẹ́ padà. kọlọmọsẹ ṣàánú wa àwọn afọwọ́ ní tẹ́bá ti sẹ́wọ̀n náà tọ́jú pé kò ní yọjú síta lọ́dún kan òun náà ti gbé kìyà sí táwọn afa ṣe lédè tàwọn tó wájú obìnrin ò ní lọ torí pé obìnrin àlìfilẹ̀ àmọ́ sẹ́ rí ìtọ́jú ọkùnrin yẹn yóò lọ sí Kaduna àbí Kano àbábújá yóò máa lè gbé bẹ́ẹ̀ yóò máa kọ́sẹ́ yóò máa ṣe aláàrú ni ó sàmọ́ bẹ́ẹ̀ máa fowó oúnjẹ ránṣẹ́ sí ni o tó wà ní sẹ́ríà ni lẹ́gbàá tó ń bá fún wọn lẹ́gbàá tán torí ìrìn àjò burúkú tó fẹ́ ṣe kíni tí wọ́n fẹ́ rìn yẹn Aburú Sina máa ń tẹ̀lé yẹn wọnú sáré tọ́ba díjọ́ àlèkè àmọ́ wọn lẹ́yìn ọ̀nà àrùbá yẹn àwọn yẹn ọ̀nà àrùbá yẹn wọ́n ṣe nàró yẹn oye wàhálà tí wọ́n fẹ́ kó níjọ́ àlèkè àmọ́ wàhálà pé wọ́n ṣe Sina láàyè ọlọ́mọṣà sọ wà ń bẹ̀ tọ́ba wá jẹ́ àwọn tó ti lọ́kọ rí àbí wọ́n ti níyàwó rí àmọ́ kò sí ọkọ àtìyàwó lọ́dọ̀ wọn mọ́ àbí wọ́n lọ́kọ lọ́wọ́ wọ́n níyàwó lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn méjèèjì kankan náà ni wọ́n tọ́ba ti lọ́kọ rí tó níyàwó rí ó ti jẹ́ mọ́sán ṣẹ́ra àwọn yẹn àwọn tó ti lọ́kọ tó ti níyàwó rí àbí wọ́n lọ́kọ wọ́n sì níyàwó lọ́wọ́lọ́wọ́ àwọn tí wọ́n lẹ̀ wọ́n lóko ni wọ́n lẹ̀ wọ́n lóko títí tí wọ́n fi kú. arábìnrin kan wá bá Ànábì wa Muhammad sallam i'tarafat ó padà sọ pé wọ́n bá wọn ṣe Sina ẹ máa wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí o ẹni tó gbéṣẹ́ fún arákùnrin òun lọ́kọ ọkọ wa jáde ẹni pé nǹkan bá ṣiṣẹ́ níwájú ta ìgbà tí wọ́n fi darí ó ti lọ lè kúyàwó rẹ̀ mọ́lẹ̀ nulẹ̀ lásìkò Ànábì ni wọn là ń sọ yẹn ọwọ́ gọ̀dẹ́ bíi pé ọwọ́ sọ fún plumber pé màdàmú wà nílé ẹ má lọ lè ṣiṣẹ́ yẹn ọ sọ fún furniture pé ṣẹ́ẹ̀fù tọ́já yẹn àwọn màdàmú wà nílé láì ṣe pọ́ lọ́mọ ọkùnrin nǹkan tó wà pẹ̀lú arábìnrin yẹn nulẹ̀ àdéhùn wọ́n bá ọ ọ̀kan náà àwọn ọ̀dọ́ láìpẹ́ yìí ní sọ fún mi mo ní ọkọ̀ abá mi fílì gáàsì ọlọ́run ọ̀tá gáàsì mo ní kúlódé tó sì ń rówó ń bẹ̀ ó ní aburú tó wà ń bẹ̀ tí ń kàn ń ojú owó tó ń rí bẹ̀ lọ. wọ́n á sọ fún mi ó ní àwọn màdámù wọn kàn pè wọ́n pé ọ̀yá lágbájá ọ̀yá fún wa ní gáàsì má bọ̀ òun délé báyìí yóò ní ọ̀yá ẹgbẹ́ wọ kíchìn òun wọ kíchìn báyìí ìgbàjọ́ jáde sóhun aṣọ orun tó yẹ kó máa fi ń sunu yàrá ní ọwọ́ yóò tún máa fọwọ́ gbà wọn lẹ́yìn pé ṣe kínní ẹ báyìí sí ní gáàsì ẹ ń link ẹ ṣe báyìí ìwọ pé kí ni o ti màdámù yìí kẹ kò sí kankan àwọn yẹn ọkọ wọn tẹ́ wọn lọ́rùn mọ́ àbí mi ò ṣe lọ́kọ mọ́ wọ́n ti tara bọ́sẹ́ wọ́n ti lówó ọkọ ti sálọ. àwọn àdáwò tó wà ní ayé sí ni kọ́lọ́mọdé àmà nídìí bẹ́ẹ̀ ẹ̀dá kùtùrù tó lọ́wọ́ bá wa gbogbo sẹ́tà bá ṣe ẹ̀já bẹ̀rù ọlọ́run o. wọn alọ́dọ̀ anabi sallam wọn gbé lọ́dọ̀ anabi ìpè ọ̀dọ́ yìí ó ti báyàwó mi lásìpọ̀ nulẹ̀ anabi ní ó báyàwó mi lásìpọ̀ oníbẹ̀ ọ̀dọ́ yìí sì wọ́n nà lẹ́gba wọ́n dẹ̀ lé lọ ìlú mi fún ọdún kan anabi ní waqdu ya unais illa imra'ati hadha lọ́lẹ̀ báyàwó arákùnrin tí wọ́n bá lásìpọ̀ yìí fa in i'tarafat tọ́ba ilé jẹ́wọ́ padà yìí pé
ọ̀dọ́ yẹn báwọn lásìkò lóòótọ́ farjumuha ẹlẹ́lẹ́ lóko muttafaqun alayhi àdìsí wa ní Bukhari àti Muslim. Ikú ni ẹ̀san ẹni tó bá ti mari àbò ti mari rí lọ́kùnrin lóbìnrin tó bá ti kọ́mítì zina bọ́lá ọ̀sẹ̀ gbé kalẹ̀ nìyẹn. bọ̀tẹ́ bá ti ṣe hadu táyé fún ọ tẹ́ bá ti jẹ́ níyà táyé yẹn òye kò ní sí yàmi tí ó jẹ lọ́rùn àmọ́ yìí tìjú ní ọba kò láyé ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tó yóò bá gan àwọn gan gbà pé ẹni tí máa ń bá yàwó òun lásìkò òye káwọn nà mágùn kí ni mágùn máa ń ṣe jàmá ní máa ń pààyàn bó ló sọ wá sọ pé ẹ̀ṣẹ̀rí àlẹ́ yìí pé èèyàn ń bá yàwó rẹ̀ sọ́mọ́sẹ̀ nìkan pa kí yóò bá gan fún rẹ̀ kí ni yóò bá nìkan ṣe fún ẹni tí ọba bá lọ́dọ̀ yàwó ẹ̀ ó sì jẹ́ pé mágùn nílò ìran àlìjànú séyàn ìran àlìjànú séyàn ọ̀yẹ́ kan àlìjànú sí ọ̀yẹ́ kí wọ́n mú lọ ọ̀dọ̀ àwọn tí wọ́n dájọ́ kí wọ́n pa á nípa ṣẹ̀ríà ni ìwà ara àlìjànú sí yẹn ẹ̀bọ ni ayé ti fẹ́ bọ́ sí kínni àyèfi àyèmọ ní solution al-ilaj tó solution fáwa tí àrùn yìí ń bẹ lọ́kàn wa kò sẹ́nìkan tí ó lè sọ pé òun mórí bọ́ ọlọ́run ní zuyina linnasi hubbu shahwa ọlọ́run ní gbogbo yín oyè ni mo fi fẹ́ obìnrin sí lọ́kàn wọ́n lọ́mọ bó ṣe wá yanjú ara rẹ̀ tó fi lè bọ́ lọ́n tó fi ní jìnsọ́fìn inú àwọn solution alákọ̀ọ́kọ́ òun náà ni pé àwọn nǹkan tí mo mú yàn sí sinata àkọ́kọ́ dárúkọ yẹn bí ká máa wà nù kọ̀rọ̀ pẹ̀lú obìnrin ká máa bóbìnrin dọ̀wẹ́kẹ́ ká máa lé ohun fáwọn ọkùnrin ká máa lẹ̀ mọ́ àwọn ọkùnrin kéèyàn ọlọ́kadà ọ̀yẹ́ ó máa fa búrẹ́kì fáwọn obìnrin wọ́n ń ṣe lẹ́kọ̀ọ́ mi ọmọ lẹ́yìn o wọ́n ń ṣe lẹ́kọ̀ọ́ wọ́n ti ń fa búrẹ́kì fóbìnrin náà pé tó bá ti fa búrẹ́kì yìí sì yọ ọ̀rọ̀ lù ọlọ́run rẹ̀ mi ẹ̀ ọlọ́run ṣe ra nìyẹn ìdí sì ń ṣe wẹ́rẹ́ tó rò pé òun gbádùn yẹn kí ni wọ́n padà lídìí sí jọmọ́ azina ọ̀la ìjọ tí yẹn bá dà níyà sínú akéèyàn máa ń ṣe wala tattabi'u khutuwati shaytan ọlọ́run bá ní èso onímù ìjọ kan náà wẹ́rẹ́ èyí ò tó nǹkan títí lẹ́yìn òfin jì sínú ọgbọ́n shaytan ọlọ́run sọ wá ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà làdúrà sàmùpá nàbí Yusuf sọlẹ̀ kan pé illa ma rahima rabbi àbẹ̀ntọ́ lọ́mọ yọ ẹ̀yẹn wà sọmọ́ lọ́wọ́ bá yẹn pé ọlọ́mọṣà yọ èmi náà o ọmọ kẹlọ́n lóru ọlọ́mọṣà yọ mí ọmọ sọlọ́sọlọ́sọ yọ mí tọba tó wá jẹ́ tó dá ọba tó wá jẹ́ tó jẹ́ olórí tọ́lọ́n fi àwọn èèyàn kí ọlọ́tún ló sì bóyá dá skul lẹ̀ bóyá dá lékeu lẹ̀ bóyá dá kọ́mpìnì lẹ̀ táwọn ọkùnrin wá táwọn obìnrin lọ tán bọ̀ tán wá ra àbíkọ́ ọmọ sàdúà torí oríṣiríṣi lọ́mọ sí kínní ìlọ́mọ rí àdúrà inú àdúrà tá a máa ń ṣe wọn náà àdúrà tá a náà ṣe fún arákùnrin yẹn Allahumma tahhir qalbi ọlọ́mọṣà fọkàn mi má waghfir dhanbi ọlọ́mọṣà fìrí ẹ̀ṣẹ̀ jì mí wa hassin farji mọ́ṣà sọ abẹ́ mi ọkùnrin àtobìnrin tẹ́yìn bá ti rí i pé òun fìlì pé ibi tẹ́mi òun darí wọn lọ yìí lágbàá o tó sì ti mọ̀ pé sáà sẹ̀bíìlì ọ̀nà burúkú ni tọ́lọ́run sì ti kọ̀nfàmù ẹ̀ tó sì mọ̀ pé tó bá ti rìn ọ̀nà burúkú aburú sí ọ̀nbẹ wọ́n ní kéèyàn tẹ̀lé má dùn àyè Allahumma tahhir qalbi waghfir dhanbi wa hassin farji ẹlẹ́ẹ̀kejì inú àdúrà ya muqallibal qulubi thabbit qalbi ala dinik àti màyẹn tẹ́lẹ̀ gbogbo lè ṣe nìyẹn kọ́lọ́n sá mọ́ọ́dún ọmọdé ọjọ́ sọ́fìn kọ́lọ́n mọ́ọ́dún lẹ́yìn náà la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin arákùnrin kan pè mí wàllá àfàn ó sì dúró déédéé ó ní sàásọ ní wàhálà kan ti dé ó ní tọ́ba ti ń lọ láàrin ìta gbogbo obìnrin tó bá ti rí ìbáàjẹ́ kìrìsìtẹ́nì ìbáàjẹ́ mùsùlùmí gbogbo tí ọmọ wa nínú ọpọlọ pé kóun dì mà ẹni ìta wí yìí oyè ó kíwúfá ọ̀rọ̀ kọjá pé mo kíwúfá tọ́lọ̀ fi ń wọ́n àwọn sàábà wípé ẹ má wọlé náà ọ̀dọ̀ àwọn obìnrin ẹ má wọlé àwọn ìyàwó ẹ má jẹ́ àwọn àbúrò yín àbúrò wọn tán fi lọ sàábé ní. mo wá ní tó kù ní sinmi pé la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin ẹ má tẹnu mọ́ la ilaha illa anta subhanaka inni kuntu wàllá ọlọ́run ti padà sànú ẹ̀ kí ni ẹ̀ kàn yí bèrè lẹ́yìn bí ọ̀sẹ̀ méjì wàllá ó ní ọlọ́run mọ̀ ń bẹ̀ láti gbàdúrà ló ti máa gbára àdúrà yìí tó dà nàbí Yunus ń bẹ nínú ọgbọ́n kíni jama ọgbọ́n wàhálà ọmọ tẹnumọ́ aláwọ̀ padà yọ kó lẹ́mí rẹ̀ lẹ́yìn náà ọmọ yẹn má gba wájú lé wọn kọjá mọ́
fóònù rẹ̀ tó wà lọ́wọ́ rẹ̀ nọ́mbà rẹ̀ kó ṣe kínní kó delete ẹ̀ iPhone tó fi ń contact ara yín kó change fóònù change sim card torí kí wàá lọ́mọ bá ṣe kínní kọ́mọ bá dé lẹ́yìn náà la ilaha illallah wahdahu la sharika lahul mulku la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir gbogbo àti Èṣù bá ti ń tìyàn lọ síbi aburú tẹ́yìn bá ń ka ọlọ́mọ fi ń yọ̀yàn kó mbẹ́ níparí oní azawadi ń bá kiri ká tètè mari o àwọn táwa sọ ma pé ìyàwó kan ò tó èmi ń sọ fún yín nílùú kìsíàbí ipe ẹni bá lágbára kó lè fẹ́ ìyàwó mi tọ́ba mọ̀ pé sìnà lòun máa ṣe kíní lòun máa ṣe èmi kí mo sì sọ bẹ́ẹ̀ ọlọ́run ló ní fáńkì wo máa tọ́ balẹ̀ ọkùnrin náà nìsa mọ́tìnà wàtò láti wọ̀rọ̀ bá tọ́ba ti lágbára tó sì ṣe déédéé má torí pé ọ̀fẹ́ rí bínú ìyàwó rẹ̀ kọ́ padà wá rí bínú ọlọ́ torí tọ́ba bẹ̀rẹ̀ sìnà ọlọ́run gbowó yín lọ́wọ́ yẹn àwọn padà kárùn wálé fárábìnrin yẹn àwọn padà sọ̀kalẹ̀ tárábìnrin yẹn gajọ́ wà ní tí ọjà jẹ́ òní rí tí ò ní mọ̀ pé wọ̀ ló ń dọ́ lọ́n sẹ̀ ní kọ̀rọ̀ lẹ́yìn náà gbọ̀nà lójú ẹlẹ́mọ́ arábìnrin náà yọ padà bàjẹ́ fún un náà torí pé ilé ayé padà sùn nígbà tó bá sọ̀ dàlẹ́ àlẹ́ sì ti fa ó ti fi oògùn ó ti fi fa bẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn jálàbí àwọn ẹlẹ́bọ àwọn afẹ́ ẹlẹ́bọ àtàwọn jálàbí ológun yẹn àwọn obìnrin ní kọ́sọ́màsì wọn ọba ti kán lù báyìí ó gbé tiẹ̀ ni it's better kó kú fẹ́ ìtọ́ máa náwó lélẹ́rìí tó sì rèrè owó tó ṣe kí ni èrè owó tó ná kì í sì tọ́ máa jẹ́ wà jẹ́ aláṣẹ dànù ó tún wà jẹ́ aláṣẹ jìyà kí ọlọ́mọ sà sọ wà ń bẹ̀ tó wọ́n ní àwọn ọmọ wa kan tètè mari ọlọ́run ní bí ọjọ́ àlèkè àmà pé kílẹ̀ tó ọmọ rẹ parí skul àmọ́ yóò bí ọ tí wọ́n bá dìsáájú ọmọ rẹ kó tó lọlé ọkọ ó dùn wájú àlá ìpè ọmọ rẹ kí bó ti rán dúlẹ̀ tí a fi dìsáájú tọ́mọ bá ti lóun fẹ́ mari ẹjọ́ mari ìwé tó bá kù kọ́ máa kà á lọ àwọn tí wọ́n bẹ ní polytechnic tí wọ́n bẹ ní university náà ní couple life lọ́pọ̀lọpọ̀ ńlò wọ́n gbéra wọn sínú ilé wọ́n jọ jáde nínú yàrá kan náà wọ́n yìí sì lọ́kọ àtìyàwó àwọn méjì jọ ń kàwé náà ni wọ́n sì rọ́gbọ́n wọ́n sì mọ̀gbọ́n tán dáṣọ àwọn tí wọ́n fi lóyún wọ́n sì ń kàwé wọn lọ kí ló dé kúkú wọ́kọ̀ fún un náà kó sì máa kàwé lọ. àdáwò tí ń bá wọn máa ń sìn ọmọ náà làwọn ń ṣe marriage fún òun ti ṣe marriage fún rẹ láti fi 10 years ago sẹ́yìn táwọn tí wọ́n kó gèlè yà káàkiri tán pé àwọn ń ṣèyàwó tí gbogbo àwọn bọ́ìsì ọmọ gbogbo ìyàwó kí náà ṣe ọmọ táwọn ti lọ lára ọmọ rẹ ọlọ́run níjà máa o ọlọ́run ní bí ọ́ nípa ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ ẹ̀sìn ní oṣù kínní ní bí ọ́ o lẹ́yìn náà ká máa ṣe ìbádà púpọ̀ tá a bá ń kírun púpọ̀ náfìlà púpọ̀ ọlọ́run yọ kó inú ọkàn yẹn inna salata tanha anil fahsha'i wal munkar ọlọ́run ọ̀sán àánú rẹ̀ tó bá ń kí dáadáa kò sì máa bẹ́lẹ̀ tó bá fẹ́rẹ̀ kan rẹ̀ pé ọlọ́run àbìlú lélẹ́yìí o ọkọ mi tó máa wà nulẹ̀ ìfẹ́ rẹ̀ ò sí lọ́kàn mi mọ́ ìfẹ́ yíbò tí ń ta jìlìbáàbù fún mi gbogbo àwọn àdánwò tí ń ṣẹlẹ̀ lé ayé ní sọ yẹn o ìyàwó rẹ̀ bá ti lọ́jà ẹjọ́ lọ ní ẹlòmíì obìnrin míì látara pé wọ́n kàn fi ní ata 200 naira wọ́n sì fi báyẹ̀ jẹ́ ẹ bá ń fi sí bàbá ẹlẹ́ran ẹ bá ń fi sí bàbá ẹlẹ́ran ń fẹ́ràn sí ojoojúmọ́ tọ́ba padà yẹ yóò lámọ́ látara kúnjẹ látara ìfà lọ́kàn gba nọ́mbà yín pé ẹ̀jú gba nọ́mbà yín ìjọ tí bá ní ike yín ilé máa pè yín ike màálù. anabi ní bọ́njọ́ kan anabi ní yá anjasha tu anabi ní anjasha náà sábẹ́ ni ọ̀fà rànkún ọ̀fà okùn ẹ̀ lọ́wọ́ àwọn obìnrin àwọn wà lè rànkún mi yẹn anabi ní yá anjasha tu wọ anjasha ruwaidak rifkon bil kọwari sawkon bil kọwari ọ̀dọ́wọ́ rẹ o àwọn glass cup lọ́wọ́ àlókè rànkún mi yẹn wọ́n jẹ́ wọ́n fọ́ o glass cup glass lè anabi fi sekini lè anabi fi àwọn obìnrin wé ẹ máa gbé báyìí ẹ máa gbé gègé báyìí ẹ máa sọ kọ́mọ bá fọ́ tóbìnrin bá lóun lọ bì kan níbo lọ ń lọ ta ní ń pè ọ́ ọlọmọsà ìṣàánú wa lẹ́yìn náà kọ́ wà láàrin àwọn ẹni rẹ̀ àwọn ọmọ ìyá tẹ́jọ́ dánú gbọ̀n sí tẹ́jọ́ ń fa ṣòkòtò sókè tẹ́jọ́ ń ṣe dáadáa tẹ́jọ́ ń kóra yín káàkiri lérí dáadáa má kó láàrin wọn o ẹ má gbalẹ̀ sọ́nà jín o aburú sẹ́yìn o tọ́ba fẹ́ ralẹ̀ kọ́kọ́ lè wú àárín àwọn ọmọ ìyá ní kọ́ ralẹ̀ sí o tọ́ba lọ lè ralẹ̀ sáàrin àwọn yíbò àárín àwọn tí yóò lẹ́sìn àwọn náà lọ́mọ bá ṣe mítìn náà
látara bẹ́ẹ̀ bí wọ́n ṣe wọ́ fitna nìyẹn kọ́lọ́mọ́sá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa torí pé táwa ti fẹ́ jìn sí táwọn bá ti gbọ́ tó ń sọ̀rọ̀ ń kọ̀rọ̀ tí wọ́n sì mọ̀ pé ó tí ì má rí wọ́n ní ta ló ń bá sọ̀rọ̀ ìwọ náà mọ̀ wò pé àti wàá gbọ́ kán wá pé láàrin àwọn ọmọ ìyá wọn wá sí báyìí wa innama ya'kulu dhi'bu al-qasiyata min al-ghanam ànábì ní tí àwọn àgbò tí wọ́n ń rọ́bọ̀ tí wọ́n ń bọ̀ bí wọ́n ṣe ń bọ̀ yẹn ní in group ẹ̀rọ máa ba àkókò láti ṣe kínní láti wà rìn wọn àmọ́ kan tí ń rìn bọ̀ lẹ́yìn tó nìkan ń dá rìn bọ̀ táwọn yòókù ti lọ ìkòkò ọkàn mú lánàá ìbílísù ni ẹ jama ọ̀rọ̀ táwọn sọ yìí jama tó o bá sí láàrin àwọn ẹni rẹ ọmọ jayé wọ́n náà rí pé mọ́nì rẹ̀ tó nǹkan owó tí o ti sì lára ẹlòmíì fi balẹ̀ báyìí tó o bá ti dé nínú àwọn tí wọ́n máa wọ́ ṣe láyé rẹ̀ ń sinna kọ́dà bọ̀ fẹ́ ṣe àwọn obìnrin wọn máa gbé sinna wá bọ̀ tí wọ́n ti mọ̀ pé owó ń bẹ ní ọwọ́ rẹ̀ tó bá ti laka àmọ́lẹ̀ tó lálé mọ́lẹ̀ báyìí o ti wà wanted ni wọ́lá obìnrin fẹ́ràn owó ó sì fẹ́ràn mọ́tò wọ́n sì fẹ́ràn aṣọ tó jẹ́ pé sísítà mi lẹ́yìn tàbá ní àwọn bàbá rí bọ́dà kó tó béèrè àkédà kó tó béèrè ìbádà kí náà kọ́ béèrè ìbọn náà ti ń ṣiṣẹ́ mọ̀ ní tọ́ba kò níbi tí ń ṣiṣẹ́ ńgọ́ tọ́ba kò níbi tí ń ṣiṣẹ́ ìwọ náà kò lè rí àgbẹ̀ ẹ̀jẹ̀ wa kí á fò kọ́lọ́mọ́sá ṣàánú wa tọ́ fóònù wa ká mójútó kádàkùn à ń tẹnumọ́ o Facebook oye dustbin ti kálukú ń ju tọ́ba wù síbẹ̀ TikTok hey sisters kò sí sister kan tẹ́ bá ní TikTok àfi kẹ́ máa bá a bẹ́ lọ wá sí kan orí ibu 99 wá sí ọ̀kan náà wà ń bẹ̀ 99 tó kó orí ibu lọ tó náà máa wò pé kí ni wọ́n á kàn mí pẹ̀lú àwọn olórí ibu tèmi ń wò yìí tó wá wá sí kò fún tó bá sì ti gbádùn mọ́ yọ ọmọ dáadáa yọ ọmọ wò lójúmọ́ títí tó náà fi dára wọn tó bá ti wò kankan púpọ̀ wọ́n náà padà máa ń ṣe tí wọ́n ń ṣe yẹn torí pé onífẹ̀ẹ́ wọn ló ń ṣe kíni ló ń ṣe ń wò ó kọ́lọ́ mọ́sá sọ wa o lẹ́yìn náà gbogbo àwọn ààyè tí fitina bá ti wà ọwà lókèsàn àwọn obìnrin jòkó yamayama ọmọ ìyá mi dìde kó ń bẹ́ o wọ́n pe àfààní ọkọ̀ kéwò ọwà ní skul high institution tètè dé kọ́ ọmọ jòkó síwájú torí ọmọ tó jòkó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ò lè le àwọn àmọ́ fitina kéèyàn ọmọ sáńbẹ̀ ẹ lọ bí ìjọ níbọ̀ yín ẹ débẹ̀ wọ́n ṣe rálẹ̀ wọn o ẹ ti gba téèké wẹ̀ kẹsí kínní ẹ ti máa lọlé torí ipá rẹ̀ ọ̀kan tó ń wò yẹn lẹ́yìn máa jìnnà sí gbogbo àwọn wẹ́bsáìtì ní gúrúùpù ní ẹ̀kọ́ ní gúrúùpù ẹ̀kọ́ nínú wọ́n ní wọ́n ń pè WhatsApp tábà ti mọ̀ pé fitina ní sekínì ní dálẹ̀ wa man tábà Allahu alayhi bẹ́ẹ̀ yẹn bá lóun ò ṣe má ẹ̀wọ̀n tó lọ́wọ́ bá aláṣọ ní Qur'an ọlọ́wọ́n bá ní wala yazinun ọlọ́wọ́n láwọn ẹni rẹ̀ òun ní dédé sínà wa man yaf'al dhalika ẹni bá ti ṣe yalqa athama yọ padà wá jìyà yudha'af lahu al-'adhabu yawma al-qiyamah a wá sí ìyá rẹ̀ ní ìpele ìdọ́bù níyàwó ní sinà torí òun náà bá tàwọn yẹn jẹ láyé òun náà ọba nǹkan jẹ láyé ọ̀la ọ̀dọ́ kan arákùnrin kan wọ́n ní àwọn ìyàwó ọba ìyàwó gómìnà ìyàwó sínétọ̀ ìyàwó àwọn ministers ìní ma bá sùn torí ọlọ́run dá ọgá wa sígbàlẹ̀ wáyà yìí bẹ́ẹ̀ mo wá lọ lè kí baba kan àwọn yẹn sọ̀rọ̀ baba yẹn wá ní àfáàyín tẹ̀ ń sọ fún wa nípa ọ̀rọ̀ Sina kí n wọ arákùnrin ti lọ ní ti ń wọ ẹgbẹ́ rìn ní ti ń wọ́ rìn ó ní bó ṣe wà yẹn bí ọdún mélòó sísè ẹwà yẹn náà wà ń bẹ ó ní bó ṣe wà owó wà lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ ipa àwọn ìyàwó àwọn yẹn ńláńlá torí kò sí ìyàwó ọba tí ó rí tí ò ní ṣèkì bọ́ọ̀lù ń ṣe dáa ọlọ́run wá ṣe dáadáa sí òun wá ń fi ń ṣe kínní òun wá fi ń ṣàbúrú ẹ̀rẹ́ lẹ́mi tí wọ́n máa gbé òun lórí obìnrin eré obìnrin kọ́ eré ìyá ló ní o wàláhì eré ìyá ni wípé wọ́n máa ọlọ́fun wọn láìkí wọn tó bá ẹ̀hún lẹ́ràn fẹ́ la wàláhì ẹ̀ràn fẹ́ kẹ́ ẹ̀ràn àdáwò tọ́jú pé ọ̀gá tọ́lọ̀ máa ti dá ọtọ́ wọn pé alihamudulilayi ọlọ́mọdúpẹ́ o wọ́n máa gbéra rẹ sáfà àwọn obìnrin ebi Sùlẹ́kà olókòsí fìtínà Ànábì Yusuf yìí jàmá nígbà yẹn tí o ti sí sátáláìtì tí o ti sí íńtánẹ́ẹ̀tì tí o ti sí àwọn àdáwọlé ayé
nídìí bẹ́ẹ̀ ọlọ́run bá aláàánú yẹn yakhlud fihi muhana yóò wọ̀ náà yóò sì pẹ́ mbẹ́ illa man taaba àfẹ́yìn tó bá túbá wa amana ó gbàgbọ́ wa amila amalan saliha wọ́n bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ rẹ̀ kò sí sinamá táàfin wọn kò túbá fa ulaika yubaddilullahu sayyi'atihim hasanat ọlọ́run bá ní gbogbo àwọn sinna tó ti ṣe sẹ́yìn á parẹ́ tí wọ́n sì ti parẹ́ ìyá rẹ̀ ò ní dé mọ́ lẹ́yìn ìgbà tá a wá parẹ́ tán á wà kọ iṣẹ́ rẹ̀ tí ò sí síbẹ̀ wa kana Allahu ghafuran rahima torí pé ọlọ́run bá tó bá ti fi díyàn tán yóò tán kẹ́ẹ̀ni ẹ̀rọ màá yá mi kí ló dé tọ́lọ́run fi fún ní ládàá tọ́pọ̀ tó báyìí ọpẹ́sẹ̀ rẹ̀ ìyá tó fẹ́ wá jẹ́ òsè kínní kò jẹ́ mọ́ wọ́n tún wá kọ dáadáa tí ó ṣe sínú fáìlì rẹ̀ torí pé òun náà rọ́jú túbá ó lé àwọn tó bá ti túbá pẹ̀lú kọ́ ọmọ sàdúrà kọ́ lọ́rùn ọlọ́wọ́ lérí ẹ̀ èrè tó jẹ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára inú ọba tí mo sọ yìí kọ́ lọ́run jọ sàǹfààní fẹ́mi tí mo sọ kọ́ lọ́run jọ sàǹfààní fáwọn tá a gbọ́ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا